ẹ máa ń pè súnà ló lè ṣe o. Súnà ló lè ṣe. ẹ máa ń pè súnà ló lè ṣe o. Súnà ló lè ṣe. gbogbo kọ́nù nǹkan èyí tí a ń fà. Súnà ló lè ṣe. gbogbo àríyànjiyàn èyí tí a ń fà. Súnà ló lè ṣe. ẹ máa pè súnà ló lè ṣe o. Súnà ló lè gbogbo ṣe. kọ́nù nǹkan èyí tí a ń fà. Súnà ló lè ṣe. olórí wa ẹ wá ká ṣe súnà. Súnà ló lè ṣe. gbogbo lọ́ba lọ́ba ẹ wá ká ṣe súnà. Súnà ló lè gbogbo ṣe. mùsùlùmí ká mójútó súnà. Súnà ló lè ẹ ṣe. bá wa bí wá ó jama'u ká. Súnà ló lè pé kí ṣe. ni súnà èyí tí a ń lọ. Súnà ló lè ṣe. ìsìlámù òdodo là ń pè bẹ́ẹ̀. Súnà ló lè ṣe. ìtọ́lọ́hun ọba tó fi rán Ànábì. Súnà ló lè ṣe. ìtọ́lọ́hun ọba tó fi rán Rásúlù. Súnà ló lè ṣe. ìsìlámù ní súnà ṣáni ìsìlámù. Súnà ló lè máa ṣe. ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. Súnà ló lè ṣe. ọlọ́run ọba wa òun ló sọ bẹ́ẹ̀. Súnà ló lè ó ní ṣe. gbogbo ohunkóhun èyí tí a bá ń fà. Súnà ló lè padà ṣe. sọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ Ànábì. Súnà ló lè ṣe. Ati'u Allah wa rasulahu. Súnà ló lè ṣe. Ati'u Allah ní ká gbà fún Kùránì. Súnà ló lè Wa ṣe. rasulahu ní ká gbà súnà. Súnà ló lè ṣe. Orí apá kan kádà kejì lólẹ̀. Súnà ló lè ṣe. Orí apá kan kádà kejì lólẹ̀. Súnà ló lè ṣe. òjíṣẹ́ ọlọ́run òun gan sọ bẹ́ẹ̀. Súnà ló lè súnà mi ṣe. lọ́wọ́ yín ó jama'u ká. Súnà ló lè súnà mi ṣe. lọ́wọ́ yín ó jama'u ká. Súnà ló lè ṣe. súnà àwọn àrólé alálùbáríkà. Súnà ló lè tó bá jẹ́ ṣe. lódodo la fẹ́ ṣe sílámù. Súnà ló lè máa ṣe. ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. Súnà ló lè ṣe. ọlọ́run ọba wa ìrẹ́là wa máa ń bẹ̀. Súnà má ló ṣe lè wọ́n lọ́ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. Súnà má ló ṣe wọ́n lè lọ́ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. Súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe o. Súnà ló lè ṣe. tí a ń fà. Súnà ló lè ṣe. kọ́ èyí tí a ń fà. Súnà ló lè ṣe. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الحمد لله واحد القهار الذي خلقنا وجعلنا من المسلمين ولم يجعلنا من الكافرين. الحمد لله الذي يحيي ويميت، الذي خلق الموت والحياة، الذي لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا، إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. akí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ọmọdé àti àgbà, onílé àti àlejò, gbogbo wa náà ni akí
aku ọjọ́ mẹ́ta bákan náà aku dédé àsìkò yìí kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ọba tí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí à ń bẹ nínú àánú rẹ̀ àpadà sí ẹ̀dá kọ́lọ́wọ́n bá kó má jẹ́ ògbẹ̀yìn ọ̀rọ̀ wa àpadà sí aburú tí máa ń sọ ní dẹni tí ń jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n bá wa kó dákun kó má fi ṣe àdánwò fún wa kọ́lọ́wọ́n bá ẹlẹ́dàá wa kó mú ẹnìkọ̀ọ̀kan wa dúró déédéé kó sì ṣe wá lẹ́ni tí ó là láyé ń bí àti ní ọ̀la al-qiyamah arúsìn ọlọ́wọ́n bá èyí tí yóò máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa lẹ́ni pẹ̀lú ògo ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala òun náà ní àkọlé tí a ti ń wò lójú amóhùnmáwòrán wa yìí èyí tí a pè àkọlé náà ní ìkìlọ̀ fún ẹ̀yin ológbóni bákan náà àmọ̀ràn pàtàkì fún ọmọ ìyá wa dáadáa ni brọ́dà wa ni Malam Saidi Shittu kọ́lọ̀mbà ẹlẹ́dàá kó má ṣe bá wa ṣe àlékún ìdáyà àfáà náà kó sì ṣe àlékún ìdáyà ẹnì kọ̀ọ̀kan wa àkọlé yìí nǹkan tí ó bí ọ̀pọ̀lọpọ̀ wa náà láti mọ nǹkan tí ó bí àkọlé yìí látara ìlérí àbí ká sọ pé ìṣe àdéhùn tí àwọn ológbóni tí wọ́n ní pẹ̀lú àwọn bírọ́dà wa yìí pé tí bírọ́dà náà bá tó bẹ́ẹ̀ kó sọ wípé kí Ògún àbí Ṣàngó kó pa òun kó tó ìjọ́ méje eléyìí ló wá fà á tó fi jẹ́ pé a máa ṣàlàyé níwọ̀nba ṣókí torí pé a fẹ́ jẹ́ kí fídíò yìí kó gùn jù àkọ́kọ́ ni wípé ẹ̀yin tí ẹ jẹ́ bàbá wa àbẹ́yìn ìyá wa tí ẹ ń bẹ nínú ẹgbẹ́ ògbóni àbí tẹ́ ń bẹ nínú ẹgbẹ́ oṣó àbí tẹ́ ń bẹ nínú ẹgbẹ́ àjẹ́ àbí tẹ́ ń bẹ nínú ẹgbẹ́ eléégún àbólóró àbóníṣàngó àti gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a fẹ́ fi àsìkò yìí a fẹ́ fi ṣe wáàsí fún yín àkọ́kọ́ ní pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ó kí gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá nílọ̀ nígbà tí Ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún anu suratul Baqara Ọlọ́run bá ẹlẹ́dàá wá ní ya ayyuhan nas òun pé gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá u'budu rabbakum ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ máa jọ́sìn fún Ọlọ́run ọba yín alladhi khalaqakum ọba tó ṣe yín gbé kíni òun náà ló dá yín walladhina min qablikum àti àwọn tí wọ́n ṣíwájú yín láwọn baba ńlá yín tẹ̀ dáyé bá yálà àwọn baba ńlá wa èyí tó ṣe yín pé wọ́n ṣe Islam àtàwọn tó jẹ́ baba ńlá wa tó ṣe yín gbé kíni o wọ́n ṣe Islam Ọlọ́run ọba Allah ló dá wọn àti gbogbo nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run ọba Allah Ògún ni Ṣàngó ni Ọya ni àti gbogbo nǹkan míì táwọn èèyàn ń jọ́sìn fún Ọlọ́run bá Allah ní walladhi khalaqakum Ọlọ́run bá Allah ló dá wa walladhina min qablikum àti àwọn ẹni tí wọ́n ti wáyé ìṣíwájú wa àti àwọn ẹni tí wọ́n ti wáyé ìṣíwájú wa la'allakum ta'taqun Ọlọ́run bá Allah ní òun dá wa òun ò dá wa fún nǹkan méjì ká lè jẹun tí ó máa páyà Ọlọ́run bá Allah nìkan ṣoṣo a gbọ́dọ̀ páyà nǹkan míì a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míì a gbọ́dọ̀ foríbalẹ̀ fún nǹkan míì Ọlọ́run bá ẹlẹ́dàá wa ń ṣàlàyé lè fún wa Ọlọ́run bá Allah ń tẹ̀síwájú náà yẹ pé alladhi ja'ala lakumul arda firasha Ọlọ́run bá Allah yìí òun ló ṣe ilẹ̀ fún yín ní nǹkan tó tẹ́ pẹrẹsẹ tẹ́ máa gorí rẹ̀ lọ tẹ́ máa gorí rẹ̀ bọ̀ tẹ́ máa gbé oríṣiríṣi àwọn ọkọ̀ ńláńláńlá àwọn ohun tó wúwo tó ṣe ń pẹ́yìn gó máa lérò pé kò lè dúró lórí ilẹ̀ tẹ́ máa gbé lórí rẹ̀ Ọlọ́run bá Allah ló ṣe ilẹ̀ fún yín bẹ́ẹ̀ alladhi ja'ala lakumul arda firasha was-samaa binaha Ọlọ́run ọba Allah yìí náà ló mọ sánmọ̀ lẹ́yìn lórí ọba tó ṣe yín pé ó mọ sánmọ̀ tó ṣe yín pé ààrí rí látijọ́ táláyé yìí tí táwọn èèyàn ti ń wáyé yìí wípé sánmọ̀ rí wọ́n ti wá rí òpó tí wọ́n fi gbé ró was-samaa binaha ọba tó gbé sánmọ̀ ró fún yín ẹ̀rí ọba tó gbé sánmọ̀ ró fún yín ẹ̀rí lọ́wọ́ subhanahu wa ta'ala yín sọ fún wọn náà yá mi pé afala yanzuruna ila al-ibili kayfa khuliqat ṣáwọn ọmọ èdè ènìyàn òwòye síra kún mi bá ṣe dání tá a bá rí ìwòye tó jẹ́ pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n mọ ilé ìkálọ̀ bèrè ń pa ẹ̀ wa ila as-samaa'i kayfa rufi'at táwọn èèyàn tún wòye sí sánmọ̀ bá ṣe gbé ga gbogbo ẹ̀yin tẹ̀ ń sin kan ní yàtọ̀ sọ́lọ́wọ́n bá ẹ̀yin bàbá wa ológbóni ẹ̀yin ìyá wa ológbóni à ń pè yín bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ yín dàgbà jù wá lọ irú ohun tẹ̀ ń ṣe yìí àwa ọmọ kéékèèké yìí ló yẹ ká máa ṣe kẹ́yìn wá máa pè wá sákèsí pé rárá Ọlọ́run ọba nìkan lèèyàn ń jọ́sìn fún Ọlọ́run ọba nìkan lèèyàn ń bẹ̀rù Ọlọ́run ọba Allah nìkan lèèyàn ń sáájú
ṣùgbọ́n látara pé àṣetọ́ọ̀nù ó ti ba yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá jẹ́ àwa ń fi àsìkò yìí pè yín sẹ́yìn náà ti wá rí pọ́lọ́wọ́n bá Allah nìkan ló tó jọ́sìn fún báyìí. àkọ́kọ́ ni pé lórí ọ̀rọ̀ ọmọ ìyá wa bọ́dà wa Saheed Shittu yìí tá à ń sọ yìí wallahi àwa ò ní ìgbàgbọ́ pé Ògún àbí kinní kan lè ṣe nǹkan kan fáfá náà ló fi jẹ́ pé èmi ò tiẹ̀ tètè gbọ́ nígbà tẹ́mi gbọ́ wallahi mi ì rí sí nǹkan kan kódà hátàlíhàn títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mi ẹ̀fà béèrè pé báwo dẹ ni broda Saheed Shittu bóyá mo béèrè lọ́wọ́ àwọn kan pé tọ̀ báwo dẹ ni o ṣé wọ́n wà láyé àbọ̀ sí láyé wallahi mi béèrè torí pé ohun tó dá wa lójú ni pé wallahi èèyàn kan ò ní kápá àti fi nǹkan kan ṣe èèyàn kan àfi Allah subhanahu wa ta'ala. So a lè ráwọn ọmọ ìyá kọ́ ti máa panic lẹ́yìn ìgbà yẹn àwọn ọmọ ìyá mi lè ti máa panic bí Ṣàngó Ògún Ọya kìíní kan ta ni Ṣàngó ta lògún ta lọ́ya ṣèbá àwọn èèyàn tí wọ́n ti lò lé ayé síwájú wa rí ń bíbáyìí náà ni tó ṣe é pé lójú ayé wọn àwọn a máa jàjàgbéra nígbà tó yẹ pé ìjàkadì ẹ̀rí òun náà làwọn èèyàn fi ń jalágbára láyé náà lọ́hùn so àwọn a máa jàjàgbéra wọn a máa jagun wọn a máa borí ogun òun ló fà á tó fi jẹ́ pé nígbà tí wọ́n jáde láyé tó àwọn èèyàn sọ wọ́n di nǹkan míì látara pé wọ́n lágbára àti máa jagun they are just like bóyá bí Anthony Joshua ní ìsìn àwọn heavyweight champion bí kí ni wọ́n máa ń pè wọ́n bí Anthony Joshua bí àwọn John Cena nkankan bẹ́ẹ̀ làwọn Ṣàngó bẹ́ẹ̀ làwọn Ògún bẹ́ẹ̀ làwọn Ọya ṣe rí bẹ́ẹ̀ làwọn Ọ̀ṣun ṣe rí lójú ayé wọn so nígbà tó di pé wọ́n papòdà tán làwọn èèyàn gba àwọn ènìyàn já mú èrè wọn alágbára ńlá ni wọ́n gbọ́dọ̀ jẹ́ ń táwọn àgbàgbé wọn kó tó di pé àwọn àrọmọdọ́mọ bí irú ìtọ́lọ́mọba aláàṣàlẹ̀ fún wa nípa àjọ àwọn ànábì náà kó tó di pé àwọn àrọmọdọ́mọ sọ àwọn nǹkan yìí dòṣà tí wọ́n máa bọ́ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó ní kápá lórí ohun gbogbo ló fi jẹ́ pé nígbà táwa gbọ́ wallahi mo kàn gbọ́ bí ìgbà tí mo ń wo fíìmù ni gbé ẹ tó bá bí ẹ dá kó tó dọjọ́ méje búra pé kó Ògún pa ẹ́ búra pé kí Ṣàngó pa ẹ́ búra pé kí ni àìní mà lọ́jọ́ méje tó bá jẹ́ pé àwọn Ṣàngó Ògún Ọya wọ́n ní ìkápá ewu làbọ̀dọ̀ máa dọ́jọ́ méje fún yàn ẹsẹ̀kẹsẹ̀ ló yẹ kẹ́ ẹ sọ pé kí wọ́n jáde láyé Saheed Shittu Ọya sọ pé kó Ògún pa ẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ sọ pé k'Ọya pa ẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ sọ pé kí Ṣàngó pa ẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ sọ pé kí kíni o kí ló dúkù Ọbàtálá sọ pé kó pa ẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá yẹ pé àwọn nǹkan yẹn ní kápá èèyàn ní máa dájọ́ sí nǹkan tó bá dá èèyàn lójú èèyàn ní máa dájọ́ sí nǹkan tó bá dá èèyàn lójú kò ní ìdí pé èèyàn dájọ́ sí ṣùgbọ́n ẹ dájọ́ sí torí ẹ̀yin náà ti mọ̀ pé àwọn nǹkan yìí ẹ̀yin lẹ fẹ́ gbé wọn níjà ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ máa lọ wá àdín ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ máa lọ wé epo gbóná ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ máa lọ wá àwọn kinní kan tẹ́ ẹ máa dá lórí wọn pé tọ́ Saheed ọmọ Shittu o òun ló ní ká wá fún ẹ lépo gbóná mu òun ló ní ká wá fún ẹ ládìí gbóná mu a sọ pé kì í ṣe oúnjẹ rẹ olóúnjẹ rẹ ni tó bá yẹ pé lódodo oúnjẹ rẹ kọ́ ó yá wá gbéra kó tó dọjọ́ méje kó o lọ pa Saheed ọmọ Shittu ó yá wá ṣe kinní kan ẹ̀yin lẹ́sẹ̀ṣẹ̀ wá máa bẹ òòṣà ìyí tẹ́ ẹ̀ ń ṣe yẹn náà ẹ̀ ní dákẹ́ gbogbo àṣà sí tó ṣe pé èèyàn sá náà lẹ́ẹ̀ máa sà Ọlọ́run tẹ́ ń sìn tí ò lè dájà ara rẹ̀ gbé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹja ronú sí i Ọlọ́run tẹ́ ń sìn tó ṣe ń pẹ́yìn lẹ́ẹ̀ máa wá jẹ ẹ̀mú fún ẹ̀yin lẹ́ẹ̀ máa káàkiri láti lọ oúnjẹ tọ́lọ́run tẹ́ ń sìn ó jẹ Ọlọ́run tẹ́ ń sìn tó ṣe ń pé ẹ̀yin lẹ́ẹ̀ máa wá nǹkan tí ó mu tó ṣe ń pé gbogbo ohun tẹ́ ẹ bá kó síbi rẹ̀ bẹ́ẹ̀ ṣe kó náà lẹ́ẹ̀ ṣe kó padà bẹ́ẹ̀ bá kó ẹ̀yin náà mọ bí lè ń ṣe máa rùn ẹ̀yin náà mọ bíbí tẹ́ ẹ ti ń ṣàwó ṣe máa rùn látara pé kí ni gbogbo ohun tẹ́ ẹ kó síwájú òòṣà kò sẹ́ni tí ó jẹ gbogbo ohun tẹ́ ẹ kó síwájú òòṣà kò sí nǹkan kan tí ó fọwọ́ bá ẹ rí gbogbo àwọn nǹkan yìí pàǹtí lásán ni wallahi kódà a sọ nínú lecture wa tá a máa ń ṣe láàyè wa yìí lágége wa ń bí ní every Sunday ní kíláàsì tawhid lecture tawhid tá a máa ń ṣe láràárọ̀ Sunday a sọ yìí pé tó bá tiẹ̀ wàá jẹ́ wípé ọmọ ìyá wa Saheed Shittu yìí àáfàá yìí brọ́dà yìí ó jáde láyé wallahi Ògún kọ́ ló pa wallahi Ọya kọ́ ló pa wallahi Ṣàngó kọ́ ló pa torí pé kí wọ́n tó bí baba ńlá kú baba Ṣàngó ní kú ti ń bẹ kí wọ́n tó bí baba ńlá kú ìpọ́nrin máa pọ́pọ́n Ọya òun ní kú ti ń bẹ kí wọ́n tó bí baba ńlá kú ìpọ́nrin máa pọ́pọ́n Ògún òun ní kú ti ń bẹ Ògún fúnra ara rẹ̀ kí ló pa Ṣàngó fúnra ara rẹ̀ kí ló pa Ọya fúnra ara rẹ̀ kí ló pa ẹ̀dán tẹ̀ ń bọ̀ ń lédì kí ló pa ikú ni ikú ìwà rèé Ọlọ́run ọba lọ́ba tó ní kápá àti fi pààyàn lọ́lọ́run ọba aláàjẹ́ sọ pé tabaraka alladhi biyadihil mulk mímọ́ ni fún ọba tó ṣe ń pé ìkápá rẹ̀ òun lọ́ba tó ní kápá lórí gbogbo nǹkan wa huwa ala kulli shay'in qadir òun lọ́ba tó ṣe ń pé kí ni òun ló ní kápá lórí gbogbo nǹkan biyadihil mulk òun lọ́ba alágbára òun lọ́ba tó ṣe ń pé kí ni o ìdarí gbogbo nǹkan bẹ lọ́wọ́ rẹ̀
alladhi khalaqal mauta ẹni tó ṣe pé òun ló dá ikú ọlọ́run ọba Allah ló dá ikú òun ní máa ń kú iṣẹ́ pẹ́tọ́ àsìkò lágbájá ti tó gbogbo ẹ ti wà nínú ètò ọlọ́run pé lágbájá ó jáde láyé lẹ́nu kò ní í dín kò ní lé ọlọ́run subhanahu wa ta'ala ṣe ń ṣàlàyé fún wa pé wala yu'akhiru Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run ọba ò ní lọ ẹ̀mí kan rárá nígbà tí àsìkò ikú rẹ̀ bá ti dé wallahu khabirun bima ta'malun ọlọ́run ọba Allah nìkan ṣoṣo lọ́ba tó ṣe ń pé kí ni yóò fún wa ní ìròǹpa nǹkan tá à ń ṣe torí náà ìmọ̀ sọ pé kíkú pa èèyàn kan kò sẹ́ni tó ní kápá rẹ̀ Ṣàngó kú Ògún kú Ọya kú Ọbàtálá kú Ẹdán kú gbogbo àwọn kan kú Ṣàngó kú ẹ̀rí erímọ̀lẹ̀ kú Alárágbó kú Òkèmọ̀nìyà kú eégún kú Ìgúnnukó kú Ọya kú Àgéré kú gbogbo àwọn nǹkan tẹ́ ń bọ̀ gbogbo wọn ló kú ló jáde láyé gbogbo wọn ló kú ló jáde láyé Ọ̀rúnmìlà kú Odùduwà kú Ifá kú kí ló pa wọ́n jọ̀mọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ ẹ jáláwo à ń lò bẹ́ẹ̀ kọ́lọ́mọba kó má ṣe àwọn bàbá wa gangan lẹ́lẹ́bọ o kọ́lọ́mọba Allah kó má ṣe àwọn ìyá wa gangan lẹ́lẹ́bọ à ń lò torí ẹ tó wá bí lọ́mọ ni sotiye ẹ ronú sáwọn nǹkan yìí aláwọn nǹkan yìí àwa ọmọ kéékèèké ló yẹ ká máa ṣe torí pé kí ni mélòó lọpọlọ tiwa lẹ́gbẹ̀ẹ́ tí káwa máa ṣe kí ẹ wá máa sọ pé rárá Ọlọ́run Ọba nìkan là máa jọ́sìn fún Ọlọ́run Ọba Allah nìkan ló tó sìn òun lọ́ba tó ní kápá lórí gbogbo Ọlọ́run Ọba Allah ṣe ń sọ fún wa pé kí ni alladhi ja'ala lakumul arda firasha was-samaa binaaha ọba tó tẹ́ ilẹ̀ pẹrẹsẹ fún wa tó tún gbé sánmọ̀ ró tí ò lópo wa anzala minas samaa ọba tí wọ́n ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ yìí ma'an omi ó ń rọ̀jò kalẹ̀ láti sánmọ̀ wa akhraja bihi minas thamarati rizqan lakum ọba yìí wá ń fomi tí ń rọ̀ kalẹ̀ láti sánmọ̀ yìí Ọlọ́run Allah ó fi ń múrúgbìn jáde fún wa Ọlọ́run bá aláwa ní fala taj'alu lillahi andada wa antum ta'lamun Ọlọ́run bá aláwa ní ẹ má wà á ládùúgbò gbogbo oore tọ́lọ́run bá aláwa ṣe fún wa yìí ọba tó yẹ pé òun náà ló ní ikú òun ló láàyè tó ní káwa máa ṣẹ̀mí fala taj'alu ma'allahi andada ẹ má ṣe mú pẹ̀lú Ọlọ́run bá andada àwọn ọlọ́run míì ẹ má mú pẹ̀lú Ọlọ́run bá Ṣàngó ẹ má mú pẹ̀lú Ọlọ́run bá Ògún ẹ má mú pẹ̀lú Ọlọ́run bá Ọya ẹ má mú pẹ̀lú Ọlọ́run bá Bàtálá ẹ má mú pẹ̀lú Ọlọ́run bá Ifá ẹ má mú pẹ̀lú Ọlọ́run bá Ọ̀ṣun ẹ má mú pẹ̀lú Ọlọ́run bá Alárágbó ẹ má mú pẹ̀lú Ọlọ́run bá Èṣù ẹ má mú pẹ̀lú Ọlọ́run bá Ifá ẹ má mú pẹ̀lú Ọlọ́run bá Ọ̀rúnmìlà ẹ má mú àwọn nǹkan yìí lẹ́yìn Ọlọ́run bá andad àwọn nǹkan yìí andada wa antum ta'lamun lẹ́yìn tẹ́yìn náà ti mọ̀ pé àwọn nǹkan yóò ní kápá àti ṣe nǹkan kan bá àti ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ yín ológbò ni ẹ ti mọ̀ báyìí bẹ́ẹ̀ ti ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ yín onífá ẹ ti mọ̀ báyìí bí gbogbo yín ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Allahu huwa rabbul alamin òun ló ní kápá lórí ohun gbogbo wallahi kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó lè dán lọ́hùn wò pé kọ́lọ́run bá tó bẹ́ẹ̀ kó ṣe nǹkan kan fún un láàrin ìṣẹ́jú kan yóò ṣorí ibú kọ́lọ́run bá aláà kó má ṣe tiwa bẹ́ẹ̀ ọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ sọ ni kódà tó fi jẹ́ pé kódà àwọn olóògbò ni onífá ọlọ́ya babaláwo gan máa ní ọlọ́run ọba ó jẹ́ ó ṣiṣẹ́ nǹkan tó máa gbé fẹ́ lómi ti ń lọ́dọ̀ wọn ni ọlọ́run ó jẹ́ ó ṣiṣẹ́ àkílódé táwọn fọ̀rọ̀ ti sọ́dọ̀ ọlọ́run wọn mọ̀ pọ̀ bá Allah òun ló ní kápá lórí ohun gbogbo torí náà à ń fi àsìkò yìí rọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ́ ẹ ti ṣàdéhùn pé ẹ gba Islam tí Alfa Saheed Shittu tí ò bá kú Alfa Saheed Shittu ò lè kú tásìkò rẹ̀ ò bá tó tásìkò ẹnì kọ̀ọ̀kan wá bá tó tásìkò tèmi bá tó bí nǹkan sọ̀rọ̀ yìí ń jáde láyé básìkò tí yín bá tó bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ̀ jáde láyé gbogbo ẹ̀dá láyé yìí ẹ̀rí tásìkò rẹ̀ bá tó yóò jáde láyé ẹ̀rí Ọlọ́run Ọba Allah lọ́ba tó dákú alladhi khalaqal mauta wal hayata òun lọ́ba tó dá ìṣẹ̀mí wa ìtàn lóyìí òun lọ́ba tó dá ikú liyabluwakum ayyukum ahsanu amala Ọlọ́run Ọba Allah ò ṣe bẹ́ẹ̀ ó fi dán wa wò ni pé ta nínú wa tí ó ṣiṣẹ́ dáadáa ta nínú wa tí ó ṣiṣẹ́ àti wal janna ta nínú wa tí ó ṣiṣẹ́ àti wọná k'Ọlọ́run Ọba Allah kó má ṣe wá lọ́mọ náà ló fi jẹ́ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ̀mọ iye ọ̀nà ní ti ń kí wa ń lọ nípa ìjìnà sí ẹbọ ṣíṣe nípa ìjìnà sí ìmọ̀ abọ́lọ́run Ọba Allah orogún nípa ìmọ̀ adún nǹkan fún nǹkan mi yàtọ̀ sí Allah nípa ìmọ̀ bẹ nǹkan mi yàtọ̀ sí Allah nípa ìmọ̀ agbára lé nǹkan mi yàtọ̀ sí Allah láwọn nǹkan tó yẹ pé ọwọ́ wa la fi kó wọn jọ fúnra wa àwa la lọ gégi inú gbó àwa la lọ gégi inú gbó tẹ ẹ̀yin lẹ lọ gégi inú gbó tẹ so aṣọ funfun mọ́ nídìí tẹ wá ń tako sí ẹ̀yin lẹ lọ kókúta jọ òkúta akọ òkúta àbí kí ló ń lò fésù tẹ ẹ wá ń bu àdín sí tẹ ẹ ń fún un lóbì sunsun ẹ̀yin ní ẹ̀yin lẹ lọ kó irin tó ṣe é pé èèbó fi ṣe mọ́tò tẹ èèbó ti dànù táwọn èèyàn ti dànù tẹ èèbó fi ṣe èèbó tó ń ṣe mọ́tò
ẹ̀rí irin tí wọ́n fi ṣe mọ́tò yẹn lọ kó jọ tẹ́ ẹ̀ wá ń pè é lóògùn ṣé èbó tó ṣe mọ́tò gan mọ̀ nǹkan tí ń jògùn èbó tọ́lọ́run bá àlá fún ní làákàyè pé kó rí mọ́tò ṣe ṣó mọ̀ nǹkan tí ń jògùn ó mọ̀ nǹkan tí ń jògùn ọlọ́run bá àlá sì ní kí mọ́tò rọrùn fún àti ṣe ó dẹ̀ ṣe so nígbà tẹ́yìn tí aláìṣe kọ́bà táǹkì ilé epo mọ́tò ṣóun ló kéré jù nù mọ́tò ẹ̀rí aláìṣe kíì mọ́tò tẹ́ ẹ wá ní ẹ̀ ń bọ Ògún pé Ògún ìhun náà ní mọ́tò òun ló lágbára kí ni kéèbó tọ́lọ́run ni ó ṣe mọ́tò kí ni kí wọ́n bọ kí ni wọ́n ń bọ ṣé wọ́n mọ tí ń jògùn rí tẹ́ ẹ wá máa sọ pé Ògún ni ó pa pé mọ́tò ni ó pààyàn kan Ògún ni ó pa Ògún láti bó síbò Ògún fún ara rẹ̀ ní kápá àti pààyàn ẹ̀ á máa kú táwọn tó kó kú ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ dákun ẹja ṣe làákàyè ẹ̀yin búrọ́dà wa tẹ̀ ń bẹ nílànà yìí ẹ dákun ẹja ṣe làákàyè ẹ̀yin ọmọdé inú wa tẹ̀ ń bẹ ẹ̀yin ọmọdé wa tẹ̀ ń bẹ nínú ìlànà yìí inú ẹgbẹ́ ológbò ni ẹgbẹ́ awo ẹgbẹ́ eégún ẹgbẹ́ Ògún ẹgbẹ́ Ṣàngó ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ yòówù kẹwàá ń bẹ yálà ní ti Nàìjíríà àbí ní tẹlẹ yìnbó òde àbí ní taláwùsá dé àbí ní torí gbogbo yìí tó máa ń bọ káàkiri àgbáńlá yìí ẹ̀yin lẹ fọwọ́ ara yín gé nǹkan yìí Ọlọ́run subhanahu wa ta'ala ṣe ń sọ pé ara'aytum ma tad'una min dunillah nǹkan tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run bá Allah ń challenge yín pé aruni madha khalaqu minal ard ẹ fi hàn mí nǹkan táwọn nǹkan yẹn dá sórí ilẹ̀ ayé ẹ fi hàn mí nǹkan táwọn nǹkan yẹn dá sórí ilẹ̀ ayé Ọlọ́run bá Allah ló dálẹ̀ Ọlọ́run bá ló dá tẹ́gùn Ọlọ́run bá ló dá òjò Ọlọ́run bá ló dá wa Ọlọ́run bá ló dá gbogbo ewé bẹ́ẹ̀ tá à ń jẹ yìí Ọlọ́run bá Allah ló dá gbogbo ohun tí ń ṣẹ̀mí ẹranko Ọlọ́run bá Allah ló dá wọn ẹja anú omi èyí tá a rí Ọlọ́run bá Allah ló dá wọn gbogbo nǹkan Ọlọ́run bá Allah ló dá wọn nǹkan yìí ẹ wá fi hàn mí nǹkan tí kíni o tí àwọn òṣàyẹ tí wọ́n dá ẹ̀rí Ọlọ́run bá Allah ní wa min ayati al-layli wan-nahar inú àmì àwa Ọlọ́run ọba agbára àwa Ọlọ́run ọba òun náà ní òru àti ọ̀sán wash-shamsu wal-qamar òun ní òrùn àtòṣùpá ẹ̀rí wa min ayati al-layli wan-nahar inú àmì Ọlọ́run ọba òun ní òru sí àtọ̀sán àmì ní káwa náà wò sí Ògún ní kóru wá Ògún ní kọ̀sán dé Ṣàngó ní kílẹ̀ ṣú ṣé Ṣàngó ní kílẹ̀ mọ́ ṣé Ṣàngó ní kátẹ́gùn fẹ́ Ṣàngó ní kíkiri òkóru mú ọjọ́ wo ni Ṣàngó wáyé ọjọ́ wo lọ yá wálé ọjọ́ wo ni Ògún wáyé ọjọ́ wo làwọn eléyìí wáyé wọ́n tún ti kú láyé tí a máa já wọn ni wọ́n ń darí àwọn nǹkan yìí nǹkan náà máa exist lọ àwọn nǹkan Ọlọ́run bá Allah ní wa min ayati al-layli wan-nahar wash-shamsi wal-qamar Ọlọ́run bá Allah ní inú àmì Ọlọ́run bá òun náà ní òun yàní òru àtọ̀sán àti òṣùpá àti kíni àtòrùn àwọn nǹkan yìí wá rèé àwọn ẹlòmíì ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run ọba ẹlòmíì òòrùn ló mú lọ́lọ́run ẹlòmíì òṣùpá ló mú lọ́lọ́run ẹlòmíì ẹ̀rí ọ̀sán ló mú lọ́lọ́run òru lẹ́lòmíì mú lọ́lọ́run Ọlọ́run bá Allah ní la tasjudu lish-shamsi wala lil-qamar ẹ gbọ́dọ̀ máa forí balẹ̀ fún òòrùn o àbóṣùpá o wasjudu lillah ẹ máa forí balẹ̀ fún Ọlọ́run bá Allah òun ni òun tàǹkì wasjudu lillah ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún Ògún ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún Ṣàngó ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún Ọya ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún Ọbàtálá ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún Erímọlẹ̀ ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún Aláàgbò ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún Èṣù ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún Fá ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún kíni o Ọ̀rànmíyàn gbogbo àwọn kan ẹlòmíì ò máa wọ pé báwo la ṣe mọ̀ ń ta lu àìmọye ọdún bẹ́ẹ̀ kó tó di Ọlọ́run bá Allah ṣàánú àwa yìí nílùú Agége náà ni Ọlọ́run bá Allah tó bá mú èèyàn lọ bìkan yóò kọ́kọ́ mú gbàbí kan irú yìí tó ṣe fún Ànábì Yusuf aleyhi salam Ọlọ́run bá ti mọ ibi tí ń mú yàn lọ kódà ìyá mi ò ṣe kò ń ṣe ẹlẹ́bọ bàbá mi ò ń ṣe ẹlẹ́bọ ṣùgbọ́n Ọlọ́run bá Allah ní gbàbẹ̀rí nílùú Agége náà ni ẹni tọ́lọ́run bá Allah kádàrá pé kí ló àwa yìí ká ṣẹ̀mí lọ́dọ̀ rẹ̀ rí òòṣà 201 lónìí 201 ó sì lọ Mẹ́kà kódà alájà ni subhanallah kọ́lọ́run bá Allah kó má ṣe wá lórí ibú alájà ni tó yẹ pé tó bá ń rẹ́rìn yẹn máa yé eyín Mẹ́kà lẹ́nu ẹ̀ báyìí torí ẹ̀ la fi ń sọ yí pé ẹ̀yin yàn gbogbo ẹ̀yin bàbá ológbò ni ẹ̀yin ìyá ológbò ni ẹ̀yin elégbọn ẹ̀yin olóró tẹ́ ẹ fẹ́ gba Islam lé ní ẹ gbà bí ìznìlá torí àbá Sàídì yìí tó ní kú lára bá kú gan mílẹ̀ ní tó ṣu ẹ̀yin kọ́ lẹ pa ẹ sì gbọ́dọ̀ gba Islam àmọ̀ràn mi fún yín nìyẹn wallahi àmọ̀ràn mi fún yín kẹ́ ẹ lè ṣorí ilé ayé àti àlùkìyà ọ̀nà ẹni tá à ń sọ yìí Mẹ́kà wà lẹ́nu wọn báyìí tẹ́ ẹ bá fẹ́ gba Islam ẹ gba Islam tó jẹ́ ti súnà ànábì bọ́lọ́wọ́n bá aláṣẹ fún ànábì ẹ wo irú ìyá tẹ́mi sọ bọ́lọ́wọ́n bá aláà ní kí n gbọ́dọ̀ rẹ̀ kí n fi mọ gbogbo àṣírí àwọn pàǹtí alájà ni eyín Mẹ́kà ń bẹ lẹ́nu rẹ̀ báyìí gbágbágbá tẹ́ pé tó bá rẹ̀ nìyẹn eyín Mẹ́kà ẹni tó ti lọ Mẹ́kà rí ni ṣùgbọ́n látara àwọn àfa ẹlẹ́bọ̀ọ́lẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ káwọn èèyàn mọ ojúlówó Islam ìyá yìí rò bóyá ojú ọ̀nà ló ń wà ní ìyá yìí kan ìlú Agége yìí kan Èkó kan ni òun ti ẹ̀ ń ṣe pé bóyá ìlú Agége ẹ bá sọ pé ewé nìkẹ́ ó lójú ẹni tí ò mọ̀
ògbólógbó ni nínú onírànù ògbólógbó nínú ológun lọ́dọ̀ àwọn tiẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ògbólógbó nínú onírànù ni torí pé ọlọ́run bá aláà jẹ́ ká mọ̀ pé pàǹtí ni kí ló fẹ́ sọ́npa rẹ̀ òun bó ṣe sọ Sunday tó kọjá pé àwọn tí wọ́n jólógbó nìyí àwọn tí wọ́n jáláwo yìí tí wọ́n bá gba Islam mọ̀ pé ẹ mo mọ̀ pé onílàákàyè ni mo mọ̀ pé ẹni tí máa ń ronú ni mo mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé kò dáa ni mo mọ̀ pé iná ẹrù bójú ọ̀nà ni ẹrù bí Ṣàngó ní pààyàn ni ẹrù bọ́ ya ni bọ̀ ẹ̀yin náà ti wá mọ̀ báyìí mo mọ̀ pé ẹ nílẹ̀ gba Islam pẹ̀lú ògùn Ọlọ́run bó ṣe rọrùn ẹ má tijú ìtìjú kẹ̀kẹ́ àwọn àmọ́ tí a gbọ́ polówó odidi ìyá àbíyè odidi apènà odidi gẹ́gẹ́ lẹ́yìn apènà odidi olórí àbíyè odidi agbọ́mọlà yóò wá di mùsùlùmí ẹ má tijú àwọn sọ̀hábí ànábì ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀rí àwọn náà ti rìn nànú bẹ́ẹ̀ kó tó di pọ́lọ́ ṣàánú Umar ibn Khattab radiyallahu anhu àgbà sàbẹ̀ ni khalifa ẹlẹ́ẹ̀kejì ni nínú àwọn khalifa ànábì Abubakar Siddiq tó jẹ́ khalifa alákọ̀ọ́kọ́ gan nígbà ayé àkọ́kọ́ rẹ̀ ògbóǹtarìgì nínú àwọn ẹlẹ́bọ ni kó tó di pọ́lọ́ ọba aláṣàánú ẹ̀ báwo láyé sọ̀rọ̀ Islam tá a ti sọ̀rọ̀ Abubakar ẹ̀yin náà ẹ túbá lè ní kẹ́ ẹ gba Islam kẹ́ ẹ wá sunkún sọ́lọ́ ọlọ́run kẹ́yìn náà wá wọlé irú ìgbìyànjú táwa náà ṣe tọ́lọ́run fi ní àrídí ẹ̀ mú kẹ́ ẹ wá rí bọ́lọ́ ọba aláwọ̀ ṣe kẹ́yìn kọ́lọ́ ọba aláà kó má ṣe rọrùn ni mo ṣe sọ́njọ́ Sunday pé bẹ́ẹ̀ bá gba Islam mọ̀ pé gbà o èmi ń ṣeré ni ká sọ pé mò ń ṣeré ó ti yé pé gbogbo àṣírí ògbóni ntẹ́ ń ṣe ń lédì ìyá àbí gẹ́gẹ́ gbogbo ẹ̀ látù wàá wò pé àníìdí ẹ̀ torí pé kí ni àwa kọ́ la fìyàn kan mọ̀nà àwa sì kọ́ láyé kí ni láṣìyàn lọ́nà kò sí láì fi náà wàláhì kò ń ṣe tẹrù pé ẹ wá ń tàṣírí wa kí ni kan ta ni o mọ̀ pé rànù náà ní ṣe náà ń ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ ta ni o mọ̀ ṣẹ̀ṣẹ̀ dán tó dàbí bèbí àti ayé àtijọ́ oníke táwọn ọmọ fi ń ṣeré táwọn tẹ̀ ń tu obì sí lójú tẹ̀ ń tu kíní sí bẹ́ẹ̀ fún lóúnjẹ jẹ èyí ò fẹ́ fún Ọlọ́run ọba rẹ̀ lóúnjẹ yóò máa tu nǹkan sí lójú ṣé ìyẹn ni ìyẹn lẹ̀sìn so ṣùgbọ́n a mọ̀ pé gbà Islam bọ̀ a ti mọ̀ pé ẹ̀ ti gbà Islam pẹ̀lú ògùn Ọlọ́run àwa ń sọ fáwọn irú míì náà táwọn ò ṣèlérí fún àáfàá wa yìí àbí tí wọn máa halẹ̀ máa mùsùlùmí pé káwọn náà gbìyànjú kí wọ́n túbà kó tó dọjọ́ tàbámọ̀ ní bámọ̀ kó tó dọjọ́ tàbámọ̀ ní bámọ̀ mùsùlùmí kọjá ẹni téèyàn ó máa dún màwúrú mọ́ àfi tí mùsùlùmí ò bá dúró déédéé ẹ̀yin ìyá wa yín bàbá wa tẹ̀ ń bẹ́nu ẹgbẹ́ ògbóni ẹgbẹ́ awo ẹgbẹ́ à ń pè yín bẹ́ẹ̀ torí pé tó wá bí lọ́mọ ni o Ọlọ́run má ṣe àwọn ìyá wa gangan àti bàbá wa gangan lẹ́lẹ́bọ̀ o torí Islam fẹ́ ká kún àwọn èèyàn lé Islam fẹ́ ká kẹ́ni kankan lábùkù ud'u ila sabili rabbika bil hikma la ṣe ń pè yín bẹ́ẹ̀ torí ẹlòmíràn máa tán sí kíní kan tí wàá yé wa sóyè ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ̀ ń bẹ́ ń bẹ́ àtẹ̀yin àbúrò wa àtẹ̀yin ẹ̀gbọ́n wa àtẹ̀yin sísá wa tẹ̀ ń bẹ́ ń bẹ́ ẹ jẹ́ káwa náà jókòó ká rò ẹ jẹ́ ká rò ó àwọn nǹkan yìí ẹ̀yin lẹ̀ ẹ́ jáde lọ lẹ́lọ́ fún wọn lóúnjẹ ẹ̀yin lẹ̀ ẹ́ fún wọn lómi ibi tẹ́ ẹ fi wọ́n sí náà lẹ́ ti padà bá wọn àwọn nǹkan tó ṣe yí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fi ń dá wa lójú pé aruni madha khalaqu minal ard ẹ fi hàn mí nǹkan táwọn kan yẹn dá sórí ilẹ̀ ayé Ọlọ́run Ọba aláà wọn tó wá ń sọ gbólóhùn kan tèmi àti yín tó yẹ ká ronú sí ẹ̀rí Ọlọ́run Ọba aláà ní wa man adallu mimman yad'u min dunillah man la yastajibu lahu ila yawmil qiyamati wa hum 'an du'a'ihim ghafilun Allahu akbar Ọlọ́run Ọba aláà ní ta ló ti ń jẹ́ ní àánú bí ẹni tó ṣe yí pé ó ń pè nǹkan tó ṣe kí ni o nǹkan náà ò lè dá a lóhùn rárá ila yawmil qiyamah táyé ó fi parí ẹlòmíì ó ti lo 20 ọdún di òṣà tẹ́ ń ṣe yìí ẹlòmíì ó ti lo 20 ọdún 30 ọdún di ògbóni yìí ọjọ́ wo na ẹ dán àbí kílẹ̀ ń pè ọjọ́ wo ló dìde tó wá ní tọ́ òun ti wá dá nínú kódà ọ̀sán yìí tẹ́ ń lò tẹ́ ẹ máa sọ pé ọ̀sán yìí kan bá ń sọ̀rọ̀ kíní pé kíni irọ́ lásán ọ̀sán yìí tẹ́ ń lò gan scam ni scammer ni ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ gbọ́n máa gbọ́ mi yé mo yé sọ yìí gbogbo ohun tẹ́ ń lò tẹ́ fi ń ṣe tí ó máa dún tíntíntín bàbá ní rẹ̀ dìé wá tíntíntín bàbá ní ọpẹlẹ tíntíntín bàbá ní gbogbo ẹ̀ scam ni kò ń ṣe ohun tẹ́ máa fi rúru àwa yìí lójú Ọlọ́run bá aláàtí mọ ibi tí mú wa lọ ló fi ní agbábẹ́ ni alhamdulilayi rabbil alamin wọ́n ní kéèyàn bu àṣírí ohun tó bá ṣe ń kọ̀kọ̀ kọ́lọ́run lè ba bò lálùkì àmọ́ ṣùgbọ́n tí bùkátà bá wà tó ní ìdí kéèyàn sọ àwọn nǹkan báyìí èèyàn sọ ṣòye so gbogbo àwọn nǹkan yẹn scam ni ẹ̀yin náà mọ̀ láti jọ́ tẹ́ ti ń pè mọ́ èwo ló dá yín lóhùn rí Ọlọ́run bá aláà ní wàhùn àdúrà ihim gọfìlún àwọn nǹkan yìí wọ́n lè gbọ́ pé yìí wọ́n mọ̀ pé ń pa wọn àwọn nǹkan yìí ò létí tí wọ́n fi ń gbọ́ràn àwọn nǹkan yìí ò lójú tí wọ́n fi ń ríran àwọn nǹkan yìí ò nẹ́sẹ̀ tí wọ́n lè fi rin òun náà ló fi jẹ́ pójú kan tẹ́ gbé wọn sí náà ni wọ́n wà ni wọ́n ń bẹ òun náà ló fi jẹ́ pójú kan tẹ́ gbé wọn sí náà ni wọ́n ń bẹ bẹ́ẹ̀ ṣe gbé wọn lẹ̀ náà ni wọ́n máa bẹ kò sí nǹkan kan ẹ̀yin lẹ́ẹ̀ máa fún wọn lágbára
agbára tọ́lọ́run bá aláṣẹ fún yín òun lẹ́ẹ̀ máa lò lẹ́ẹ̀ máa fi dẹ́rù ba àwọn èèyàn látara pé àṣetáni ń dẹ́rù bẹ̀yìn náà àṣetáni olórí àwọn òṣàtẹ́ǹsìn ọlọ́run bá láàrin innama dhalikum shaitan bá ṣètáni ṣe máa ń ṣe nìyẹn yukhawwifu awliya'ahu ẹ̀rí àṣetáni ó máa dẹ́rù ba àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ àwọn aláwo àwọn ológbòni àwọn ọlọ́yẹ àwọn oníṣàngó àwọn ológun ọlọ́run bá aláǹsọ́nù suratu Ali Imran aya 175 kọ́ níbí ọlọ́run bá láàrin innama dhalikum shaitan eléyìí ní ṣe tí aṣ-ṣaitan yukhawwifu awliya'ahu àṣetáni ó máa dẹ́rù ba àwọn olólùfẹ́ rẹ̀ yóò máa dẹ́rù ba ológun òun náà lológun náà ó ṣe máa dẹ́rù bẹ́ẹ̀ lómi pé ó mọ̀gún lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ olómi ńlẹ̀ fẹ́ jẹ̀wẹ̀ inú ẹ̀ gborí kéèyàn olómi ńlẹ̀ ń fi ẹ̀jẹ̀ wẹ̀ ṣéyàn rẹ̀ nìyẹn ọ̀bùn ní náà olásán lè fi mọ̀ kí mọ̀ bóra àṣẹ àjẹ olásọ gidi ńlẹ̀ wá ń fi mọ̀ bóra ńgbà ayé rẹ̀ ṣé irú yìí tá à ń fi nǹkan báyìí kì í ṣe irú rẹ̀ ló yẹ kí iye ìwọ tó arínú ẹ̀yin bàbá wa yín yàwá yẹn tó tiẹ̀ kàwé tó wà educated adájọ́ lérò pé ẹni tó bá kàwé wọn ní làákàyè tó máa ń ṣe kí lọ́ọ́ ti ń pè é máa gbé pẹ́ẹ́lí díẹ̀ bó tilẹ̀ pé ìwé kọ́ ni máa ń dìtàmì làákàyè àánú ọlọ́run ní gbogbo nǹkan ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin yàwá yín bàbá wa yẹn kẹ́yìn náà wòye sí i lásán lè fi mọ̀ kí mọ̀ bóra onílé kọ́ngùn ọ̀nà ọ̀run èèyàn onílé gidi lálẹ́ ayé gan débi tí ò ní lọ́nà ọ̀run ó wá jẹ́lé kọ́ngùn ló fi jẹ́ pé lé ẹ̀yin tẹ̀ ń sìn gan ẹ wo bí lè yín gan ṣe rí gbágungbàngàn ó bí rí ní ṣinṣin yìí tó bá jàjà lówó nú yín tó ṣe gbogbo ẹ̀ náà àdánwò náà ní àmọ́ àwọn ẹni tó wọ́n ń ṣe tí wọ́n lówó gidi ọlọ́ọ̀yì a nínú àwọn ẹbí kan bẹ́ẹ̀ nínú àwọn ẹbí ọba kan ńlẹ̀ yìí ní táwọn ẹbí dárúkọ wọn nínú àwọn ọba ní sáìdì àjà tó yẹ pé tọ́ ilẹ̀ ẹbẹ̀ wọ́n lówó débi pé square meter ni wọ́n ń tà ilẹ̀ square meter kan bí i 10 million ni àbí 5 million tí n bá ṣe mistake níbẹ̀ yẹn wọ́n rówó ṣe bọ́ tààrà tó ń bẹ́nu ẹlẹ́bọ tó rówó ṣe bọ́ ìyẹn ló fi jẹ́ pé ọlọ́run ọba wa ò ṣàdéhùn pé èèyàn sì ń lé ayé kò ní lówó àbí èèyàn ò sì ń yóò tòṣì ó yé ọlọ́run ọba ò ṣàdéhùn fẹ́ nìkan wípé tó o bá sì ń ò ní lówó tó o bá wá sì ń ò lówó ara torí pé ọlọ́run ọba wa Ar-Rahman Ar-Rahim ọba tó ṣe ń gbé kí ni o ọba àjọkẹ́ ayé ni ọba àjọkẹ́ ayé yóò kẹ́ gbogbo ẹ̀dá ńlẹ̀ ayé níbàyí tó bá wá di lọ́la àlùkìyámà tí ó wàá kẹ́ àwọn tí wọ́n ṣe ohun tó torí rẹ̀ dá wọn lé ayé tó ń ṣe ẹ̀sìn tọ́lọ́mọba aláni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun mi ò dá àlùjọ̀nú àtàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lásán bí kì í bá ń ṣe kí ni o bí kì í bá ń ṣe kán lè sìn mí torí náà èèyàn wá sin lọ́wọ́n ọba yìí kò túmọ̀ sí pé èèyàn ò lówó ó sin lọ́wọ́n ọba kò túmọ̀ sí pé ò ní ọjà ni kò túmọ̀ sí pé ò ní lówó ṣóyè báyìí ń sìn ló fi jẹ́ pé èèyàn lè máa ṣẹbọ kó máa lówó èèyàn lè máa ṣẹbọ kó máa bọ̀ kílẹ̀ máa rọ èèyàn lè máa ṣẹbọ kí gbogbo ẹ̀ má jẹ́ ó tàn ẹ́ jẹ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ̀ ń bẹ́ẹ̀ yẹn gbọ́n àbúrò wa tó bá yẹ pé dúkìá alẹ́ ayé lẹ ti rí ń bẹ́ẹ̀ ẹ gbìyànjú ẹ filẹ̀ wallahi ọlọ́run bá aláwọ̀ tó yín oore tó ju àdìpèlé lọ ọlọ́run bá aláwọ̀ ṣe fún yín torí pé Islam ẹ̀rí ìrẹ́zà ní fún gbogbo nǹkan téèyàn bá ti ṣe sẹ́yìn ọlọ́run bá aláwọ̀ bá yín parẹ́ yóò wá tí wá sọ ọ́ di bíi ká sọ pé nǹkan dáadáa lẹ ti ṣe sẹ́lẹ̀ ń sọ di ṣe rí tẹ́ bá dúró déédéé nínú Islam tẹ́ dìgbà Islam tẹ́ dúró déédéé tẹ́ ṣe Islam ló yẹ kẹ́ ṣe Islam nìyẹn al-Islam ká juwọ́lẹ̀ fọlọ́wọn bá Allah nìkan ṣoṣo ká má pè nǹkan ní yàtọ̀ sí Allah òun ni Islam ẹ̀rí Islam lèèyàn máa ń ṣe tọ́kọ̀ èèyàn máa fi ń balẹ̀ tó ṣe pé tírú èèyàn gbólógbó nìyí bá ní èèyàn náà ní o bẹ́ẹ̀ bá ní bó ń bẹ̀ á sọ pé bí ni bẹ́ẹ̀ bá ní kí bo lẹ̀ ń gbà á sọ pé bí la fẹ́ gbà tí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ mùsùlùmí nìkan ló tó bẹ́ẹ̀ tó dúró déédéé tí kì í ṣe àwọn àfáà ẹlẹ́bọ o kì í ṣe àwọn àfáà àtẹ́jọ́ ń pàdé lédi o kì í ṣe àwọn àfáà tó ṣe ń gbé tọ̀ ọjọ́ méje tẹ́ ẹ fọ́ àfáà wa yìí àfáà mi ò ti máa pe àfáà lábẹ́lẹ̀ pé àfáà ẹ dákun ọlọ́run náà ní aṣọ́ra wa o ká bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́ta ká tó bẹ̀rù èèyàn lẹ́ẹ̀kan o àfáà Saidi advice yín o kì í ṣe irú àwọn àfáà bẹ́ẹ̀ là ń sọ kì í ṣe irú àwọn àfáà bẹ́ẹ̀ là ń sọ àwọn àfáà àrí àwọn mùsùlùmí tí wọ́n dúró déédéé bẹ́lẹ̀ bọ́ bá ní ń bo ni yóò sọ pé àrífín burúkú tiẹ̀ ni ẹni tí ń sin ọlọ́run ọba Rabbul Alamin ẹ̀rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kànáà bí ọlọ́run sọ fún wọn ẹ bẹ̀rù ọlọ́run ọba gbogbo àgbà ńlá ayé wa kayfa akhafu ma ta'buduna min dunillah kí ló wá dédé yìí wà máa bẹ̀rù nǹkan tẹ̀yìn sìn lẹ́yìn ọlọ́run ọba igi tẹ́ ẹ kójọ tí ò lè dìde òkúta tẹ́ ẹ kójọ tí ò lè ṣe nǹkan kan igi tẹ́ ẹ gbéjọ gbogbo àwọn kan níṣìírí tẹ́ ẹ kó kalẹ̀ ẹ̀yin ò bẹ̀rù ọba gbogbo àgbà ńlá ayé mi wà máa bẹ̀rù pàǹtí kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ ní ṣètọ́nù máa ń dẹ́rù bàtà àwọn àfáà tí wọn ò dúró dé àlè pé wọ́n láàfà ṣùgbọ́n àfáà náà ní táìtù tàbí pé wọ́n kẹ́yìn lè gbọ́ wọn yé nínú Islam wọn kì í ṣàfà gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ nù nǹkan míì tó yàtọ̀ sí Allah
tó ń gbára lé nǹkan míì yàtọ̀ sí Allah, tó ń forí balẹ̀ fún nǹkan míì yàtọ̀ sí Allah, tó ń bẹ nǹkan míì yàtọ̀ sí Allah, tó gbà pé nǹkan kan lè fi nira kan yàtọ̀ sí Allah, eléyìí ò ń ṣe ẹni Ọlọ́run, ẹni èṣù ni, ó kọ̀ daṣọ ẹni Ọlọ́run bóra ni. So gbogbo àwọn ẹni tẹ́ bá rí láàfáà bóyá tó wà nínú ẹgbẹ́ yín ní kọ̀rọ̀ gbogbo ẹ̀ gbogbo wọn ń ṣàfáà o, ẹ̀yin náà sì mọ̀. Irú àwọn yẹn ni wọ́n máa bẹ̀rù yín, irú àwọn yẹn ni wọ́n máa sá kíjokíjo, irú àwọn yẹn ni wọ́n máa dààmú láti jẹ́ tó ti fáfáà ńjọ́ méje yìí báyìí, àwọn ni wọ́n máa gbọ̀n kiri. Kódà wallahi mi rò pé mo wá jírí kí n wá ṣiṣẹ́ pé tọ̀ prayer point gẹ́gẹ́ bí àwọn eléèbó ni pé wọ́n lọ́wọ́ má jẹ́ kó gun pa Saheed Shittu rárá. Wallahi torí pé mo mọ̀ pé kí ni àògùn bíi ti bó o láti bó síbó àrífín burúkú láti bó síbó tí mo mọ̀ pé àáfà ò lè lálàkàlà látọjọ́ yìí débi tó wà gẹ́ bóyá omi tiẹ̀ lálẹ́ egun lè àáfà ò lè lálàkàlà àyùbọ́jọ́ yìí ẹnujọ́ mẹ́ta àbá jáde bọ́dà yìí jáde tí wọ́n sọ pé tó àwọn mú ice cream àti ògùnfe tí wọ́n ń jẹ́ sí lọ́rùn ẹ̀rí. So gbogbo àwa tá à ń ṣàdúrà náà akìlọ̀ ń gbà yẹn everybody wá ṣọ́ tawhid wa ká ṣọ́ ìgbàgbọ́ wa kó má jẹ́ pé ohun tá a máa bẹ̀rù nígbà ògùn rárá, ohun tá a máa bẹ̀rù lóhun nígbà Ọlọ́run dákun má fi nǹkan yìí má jẹ́ ó ṣe déédéé àsìkò tásìkò àfa àti tó tọ́lọ́run bá ti ká dára pàfó jáde láyé ó tán bọ̀ká máa ní Ọlọ́run má jẹ́ kógun pàfá o, Ọlọ́run má jẹ́ ogun bíi ti bó o. Islam àwa gan ti ní problem, ẹni bá serú ẹ̀ Islam ẹ̀ ti ní problem. Kódà àwọn àfa àṣàlàyé ẹbọ tẹ́ ẹ̀ máa ń rí lórí ta yẹn ẹlòmíràn máa ṣe a'udhu billahi minash shaitani rajim bá kọjá lẹ́gbẹ̀ẹ́ bọ̀ ìwọ náà ti nígbàgbọ́ pé bọ́ lè ṣe nǹkan fún ẹnìyẹn. A'udhu billahi minash shaitani rajim bíi ti báwo wọ́n gbóúnjẹ kalẹ̀ sórí ta ebi bá ń pa ẹ́ kó jókòó ti kíní kó jẹun. Ó bá jẹ́ pé ẹyin lọ fi síbẹ̀ tó yẹ pé wọ́n ti bo ó kó tó bá lẹ́yìn tó fi tó ṣèjẹ́ ńlé kó kó kíní kó lọ fi ṣe bẹ̀ kó ṣèjẹ́ kíní lé. Ó yẹ pé so ni ẹnjẹ́ mẹ́ta yìí wọ́n ti ẹ̀ tó dé advance ó kọjá níbi kan sẹ́ẹ̀dì ọ̀dọ̀ wa lágége mi báyìí wọ́n á gbẹ́bọ yẹn kalẹ̀ wọ́n ti advance cabin biscuit àtọ̀gẹ̀dẹ̀ àti kí ló ti ń pè ní wọn kó sídìí rẹ̀ àìmọye irú ẹ̀ tó yẹ pé wèrè ó jókòó tí wèrè ó jẹ tí ó ṣararin ni wèrè míì gan ó lè jẹ déédéé ìgbà yẹn gan lọ́wọ́ tún ní kọ́pọ̀lọ́ rẹ̀ wálẹ̀ díẹ̀ kò túmọ̀ sí pé bọ yẹn ló jẹ́ ó gbádùn o ẹ̀rí ìyẹn ni pé àníyàn tẹ́yìn fi gbélé ni pé kí téèyàn kan lè bàjẹ́ àbí káwọn ìyá lè wá jẹ́ àwọn ìyá débi ń pa ẹ̀rí ẹ̀ tún wáyé ṣẹ̀ máa gbórí gbóúnjẹ lọ oríta fáwọn ọlọ́run yín àwọn ọlọ́run tí wọn lè dá pèsè fúnra wọn ẹ jẹ́ àrònú jàmáà ẹ jẹ́ àrònú jàmáà Ọlọ́run ọba Allah nìkan lọ́ba tó ṣe ń gbé kí ní pa ní yé ni Ọlọ́run ọba Allah ṣe ń sọ fún wa wípé kí ni o òun lọ́ba tó dá wa òun lọ́ba tó dá wọn tí wọ́n sì wáyé síwájú wa òun lọ́ba tó ṣe kó ṣe sọ́mọ̀ fún wa tí ń rọ̀jò kalẹ̀ ńbẹ́ tí múrùgbìn jáde fún wa látilẹ̀ ká lè bá ṣe kí ni ká lè bá páyà Ọlọ́run ọba a gbọ́dọ̀ sí nǹkan mí yàtọ̀ sọ́lọ́run ọba Ọlọ́run ọba subhanahu wa ta'ala ń kìlọ̀ fún wa báyìí kó tó dijọ́ tó ṣe ń gbé àbámọ̀ ní bámọ́ làá ṣe ń sọ ilé ìta ń sọ yìí ẹ dákun ẹ gba Islam kẹsì dúró déédéé wallahi àbúyín kí la fẹ́ bu yín fún torí pé a mọ̀ yí pé ìdáyà ò sí lọ́wọ́ ẹnikẹ́ni láfi mú un mọ́ program tá à ń ṣe yìí pé àmọ̀ràn fún ọmọ ìyá wa Saheed Shittu inshallah à ń bọ̀ ńbẹ̀ ó nídìí tí mo fi fẹ́ gba àfa àlámọ̀ràn yẹn ó nídìí torí pé kí ni wàláhì kò sẹ́ni tó ń pé kó sórí ibú ta ni wọ́n sọ pé bẹ́ẹ̀ sórí ibú tí ó wà náwó ṣùgbọ́n Ọlọ́run bá aláàmà kádà àrọ orí ibú mọ́ wa ló fi jẹ́ pé àwọn tó yẹ pé wọ́n ń bẹ́ǹdì àánú èèyàn ò kí ń lè mọ́ wọn èèyàn ò kí ń pèpè lọ́nà tí Islam ò ní ká fi pèpè bí èèyàn bá jẹun tó láàánú àwọn èèyàn ẹ gbádùn tí àṣetọ́ọ̀nù ṣe ni ó ní ìwọ Ọlọ́run bá fún mi yọ̀ǹda òun náà bẹ lọ́hùn ni òun náà bẹ lọ́hùn àṣetọ́ọ̀nù bẹ lọ́hùn fún mi yọ̀ǹda pé kí n lè rí gbogbo wọn bà láyé jẹ́ kì í ṣẹ́jú ẹni tó sọnù náà kádàrá Ọlọ́run ọba ní ètè àṣetọ́ọ̀nù ní ẹ̀rí látara pé òun náà ò wá dúró déédéé kò tẹ̀lé lánàá tọ́lọ́run bá aláà ní ó tẹ̀lé ẹ̀rí kò tẹ̀lé lánàá tọ́lọ́run bá aláà ní ó tẹ̀lé tó ló fi jẹ́ pé ìpèpè ó ní bí èèyàn ṣe ń pinnu ẹ̀sìn wallahi mo fẹ́ràn bọ́dà wa igan kò ń ṣe nítorí nǹkan méjì torí tọ́lọ́run ni kí ló lé inú kéèyàn ṣépè fún yàn kéèyàn bú yàn ẹ̀yin burú ẹlòmíràn máa ní Saheed Shittu burú Saheed Shittu lè wà láyé burú ọmọ Èkó ní Mushin làwa náà gbérí kó tó di bọ́lọ́ ní àwa gègé ẹ kọ̀m̀pìẹ̀ rẹ̀ síra wọn kéwú a máa rọ ni a máa tún ni ṣe ni gbogbo kéwú téèyàn bá ké súnà téèyàn bá ń ṣe tí yóò bá yí ni padà sí dáadáa èèyàn ò tí ì dẹni re àdó èèyàn ò tí ì gbà so ó ní bá a ṣe ń pèpè ó ní bá a ṣe ń ṣe kọ́lọ́mù bá aláà kó ṣàánú ẹnì kankan wa so ká padà a sì ń bọ̀ lọ́dọ̀ àfáwa yìí bọ́dọ̀ wa yìí inshallah ọlọ́run bá aláà ó ṣàánú wa àfẹ́mi ìfẹ́ pẹ́ púpọ̀ ọlọ́run bá aláà ó ṣe rọrùn ẹ̀rí àwọn nǹkan tẹ̀ ń sìn yẹn yín ológbò ni ọlọ́run bá aláà tún sọ nínú ààyè míì nínú àyá Al-Qur'ani suratu Yunus àyá 31 ọlọ́run bá ẹlẹ́dàá wa ní kúl ìdí ànábì sọ fún wọn man yarzuqukum minas samai wal ardi sọ fún àwọn ẹlẹ́bọ yìí àwọn ológbò ni ẹ̀rí àwọn oníṣàn gbogbo àwọn tí ń bọrú nǹkan iláyà ànábì ọlọ́run bá aláà ní sọ fún wọn pé ta ni man yarzuqukum minas samai wal ardi ta ni ẹni tí ń pèsè fún yín láti sánmọ̀ àti ilẹ̀
wa man yamliku as-sam'a wal absar ta ni ń jẹ́ kéèyàn gbọ́rọ̀ ta ni ń jẹ́ kéèyàn ríran wa man yukhrijul hayya minal mayyiti wa yukhrijul mayyita minal hayyi ta ni mú òkú jáde látara alààyè ta ni mú alààyè jáde látara òkú talent tó ṣe pé yóò ní kóbìnrin kálábóyún wà nù oyún báyìí kó jẹ́ pé ìyá ó máa bẹ láyé ọmọ ó dòkú nù rẹ̀ talent tó ṣe pé obìnrin ó wà nù oyún ẹ̀rí ìyá ó dòkú alààyè yóò dòkú ọmọ ó sì yè talent ọ̀hún ta ni ṣe bẹ́ẹ̀ wa man yukhrijul hayya minal mayyit ta ló mú alààyè jáde láti inú òkú wa yukhrijul mayyita minal hayy tí wọ́n mú kí ni o alààyè jáde tí mú òkú jáde láti inú alààyè wa man yudabbirul amr ta ló ń yí gbà padà ta ní ní kẹ́dà jólówó ń gbà kan kó tún padà dó tòṣì ta ní kẹ́dà máa ríṣe ń gbà kan kó má padà ríṣe mọ́ ta ní kéèyàn jẹ́ kèfèrí ẹlẹ́bọ ológbò ní gbà kan kó tún padà di mùsùlùmí ẹ̀rí fasayaquluna Allah wọ́n máa sọ pé Allah ni gbogbo àwa náà tí wọ́n bá bi wá léèrè pé ta ló ń ṣe jẹ̀mú fún àlè sọ pé Ṣàngó àfẹn tó bá ti ní mẹ́ńtà tí wọ́n máa sọ pé ta ló ń pa ni tí ń jí ni a gbọ́dọ̀ sọ pé Ṣàngó àfẹn tí pè ní bílẹ̀ ni ẹ bá ti níṣòro torí pé kí ni Ṣàngó yìí rèé ó wáyé ó ti kú ta ló pa Allah subhanahu wa ta'ala ẹ̀rí ọlọ́run bá la ní faqul afala tattaqun wọ́n sọ fún wọn pé ṣé ìwà páyà ọlọ́run ọba tó ń ṣe ògbélé ni ọba tó ń ṣe ìjẹ̀mú fún yín tó mú irúgbìn jáde fún yín tó ń pààyàn tí ń jiyàn ọba tí mú kú jáde láti inú alààyè tí mú alààyè jáde láti inú òkú afala tattaqun ṣé kò yẹ kẹ́ ẹ máa páyà ọlọ́run ọba yẹn ṣé Ṣàngó ló wá yẹ kẹ́ ẹ máa fi dẹ́rù bá àwọn èèyàn ṣé Ògún ló yẹ kẹ́ ẹ máa fi dẹ́rù bá àwọn èèyàn kò yẹ kó rí bẹ́ẹ̀ mùsùlùmí gan ló yẹ kó gbójúgbóyà pé báyìí ni torí pé kí ni ilẹ̀ tẹ́ ń rìn lórí rẹ̀ ṣé Ṣàngó ló dá ẹ̀yin ò ṣe kẹ́rù kẹ́ ẹ lórí ilẹ̀ tí Ṣàngó dá tọ́ya dá tí Ọbàtálá dá tí Ṣọ̀pọ̀nná dá ẹ kẹ́rù kúrò lórí ilẹ̀ Ọlọ́run kẹ́ ẹ lọ́bẹ̀ gbogbo oúnjẹ tọ́lọ́run bá dáadáa tẹ̀ ń jẹ yìí ẹ má jẹ mọ́ ẹ lọ́ máa jẹun tó Ògún dá tí Ṣàngó dá tọ́ya dá tọ́ Ifá dá ẹ lọ́ máa jẹun rẹ̀ atẹ́gùn Ọlọ́run ọba ẹ má lò mọ́ ẹ lọ́ máa la atẹ́gùn Ṣàngó atẹ́gùn Ògún atẹ́gùn Ọbàtálá omi tẹ́ ń mu ẹ má lo omi ẹ má mu omi Ọlọ́run ọba aláàmọ́ ẹ lọ́ máa mu omi gbogbo àwọn òòṣà tẹ́ ẹ nígbàgbọ́ nu wọn yìí torí pé kí ni àwọn nǹkan yìí Ọlọ́run ọba aláà ló ṣe wọ́n ẹ̀yin náà ẹ lọ́ máa ṣe kí ni o ẹ lọ́ máa mu omi ẹ lọ́ máa jẹun àwọn nǹkan tí yóò ṣe pé Ọlọ́run ọba yín ló dá wọn àwọn Ṣàngó Ọbàtálá Ògún ló dá wọn ẹ lọ́ máa ṣàǹfààní bẹ́ẹ̀ ẹ má lo tán Ọlọ́run ọba mọ́ tó bá yẹ pé lódodo àwọn nǹkan yìí ní bọ́ yín tó bá yẹ pé ẹ gbà pé àwọn nǹkan yìí ní ṣe jẹ̀mú fún yín ẹ má lo ogun tọ́lọ́run ọba aláà dá mọ́ ẹ̀rí Ọlọ́run ọba subhanahu wa ta'ala ń fi eléyìí pè wá sí kí ni ó fi ń pè wá sí àkíyèsí kọ́lọ́run ọba kó má ṣe wá lẹ́lẹ́bọ o ẹ dákun ẹ já kúrò nídìí máa sin nǹkan mí yàtọ̀ sọ́lọ́run ọba o ẹ má wo pé àwọn àfa ń bẹ ń bẹ ẹ má wo pé èèyàn kan ń bẹ ń bẹ tó yẹ pé kíní ẹ má wo bẹ́ẹ̀ o ẹ dákun ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín kó tó dọjọ́ tàbámọ̀ ní bá mọ́ kó tó dọjọ́ tó ṣe ń gbé kíní o Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe kìlọ̀ nípa rẹ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe kìlọ̀ nípa ọjọ́ náà pé ọjọ́ yìí hadha yawmul fasli alladhi kuntum bihi tukadhibun eléyìí lọ́jọ́ ìpínyà tẹ́yìn ọ̀sẹ̀ bọ́ tẹ́ ń bọ nǹkan mí lẹ́yìn Ọlọ́run ọba Allah tẹ́yìn ọ̀sẹ̀ bọ́ tẹ́ ń ṣe iyèméjì ń pa rẹ̀ ìpínyà láàrin irọ́ àti òdodo ìpínyà láàrin mùsùlùmí àti ọ̀sẹ̀ bọ́ eléyìí lọ́jọ́ ìpínyà ọjọ́ gbẹ̀ndà al-qiyamah kó tó dọjọ́ yìí ẹ̀rí kó tó dọjọ́ yìí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala máa ní pé ushuru alladhina zalamu wa azwajahum ẹ mú àwọn tó ṣe yín pé kí ni wọ́n jẹ́ alábòsí ẹ kó àwọn alábòsí ẹ kó wọn jọ àwọn tí wọ́n ń bọ nǹkan míì lẹ́yìn Ọlọ́run àbòsí ni ọba tó dá ẹ ọba tó ń ṣe jẹ̀mú fún ẹ ọba tó ń ṣọ́ ẹ lọ tó ń ṣọ́ ẹ bọ̀ kó wá jẹ́ pé ò ní sìn nǹkan míì ló ń sìn àbòsí ni wallahi àbòsí tó fojú hàn ni àbòsí ni torí pé àwa náà a lè ní ọmọ kọ́mọ yìí jọ́ ọmọ tó ṣe ń gbé kí ni o a ṣe dààmú a ṣe wàhálà lórí rẹ̀ Ọlọ́run bá kò túmọ̀ sí kọ́ Ọlọ́run á dààmú wá làágùn kó tó dá wa rárá o ìyẹn ni pé ká bí ọmọ pé láti kékeré láti ń dààmú aràn lọ nursery school primary school secondary school higher institution ó wá graduate ó bẹ̀rẹ̀ sí ní rówó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan rẹ̀ ó wá ní ìyá Sàfú lẹ́kejì àti bàbá Sàfú lòun ó máa tọ́jú báyìí àwọn lòun ó máa mójútó kódà fún bí ọdún 5 ni ẹ má wọrí ìdájí àti mọ́mí ń padà wá bẹ́yìn náà ẹ jẹ́ ń lọ mójútó wọn náà gbogbo èèyàn ní sọ pé ọmọ bú aláìmoore alábòsí ọmọ ni bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ ní gbogbo ẹni tó bá ń sin nǹkan mí lẹ́yìn Ọlọ́run bá alábòsí ẹ̀dá ni Ọlọ́run bá aláàṣẹ ó máa ṣe sọ pé tó bá di jọ́ǹgbẹ́dà kí á máa sọ pé kí ni ushuru alladhina zalamu ẹ kó àwọn alábòsí ẹ̀dá jọ àwọn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn Ọlọ́run bá ẹ kó wọn jọ wa azwajahum àtàwọn ìyàwó wọn torí náà ìwọ ìyàwó tí tó ń bá yàn ṣe bọ bí ò bá kú mẹ́tẹ̀ẹ̀tẹ̀ kó ń bẹ́ o ẹ jọ Ọlọ́run bó jọ ní kọjọ kó yín jọ ní o àti wọ́n mọ́
ẹ̀rí wa ma kanu ya'budun àti gbogbo nǹkan tí wọ́n ń sìn ọlọ́run bá aláwo ní kẹ́ ẹ kó wọn jọ kó wá jíjọ́ gbẹ̀nà kìyàmọ̀ ọlọ́run bá aláwo ní káwọn màlẹ́kà kí wọ́n kó wọn jọ àti gbogbo nǹkan tí wọ́n ń sìn min dunillah kí wọ́n kó wọn jọ fahduhum ila siratil jahim ọlọ́run bá aláwo máa ní káwọn màlẹ́kà máa tọ́ka sí fún wọn afárá jahim afárá tí wọ́n gbà lọ́nu náà jahim bíríìjì tí wọ́n gbà lọ́nu náà jahim ọlọ́run bá aláwo ní kí àwọn màláíkà kí wọ́n máa tọ́ka rẹ̀ sí wọn kí àwọn màláíkà kí wọ́n máa tọ́ka rẹ̀ sí wọn afárá tí wọ́n gbà lọ bí kíni o tí wọ́n gbà lọ bí náà jahim afárá tí wọ́n gbà lọ bí náà jahim kí wọ́n máa tọ́ka rẹ̀ sí wọn ọlọ́run bá aláwo máa sọ bẹ́ẹ̀ fún wọn ọlọ́run bá aláwo ní kí wọ́n máa tọ́ka rẹ̀ sí wọn ẹ̀rí ọlọ́run bá aláwo ní kí wọ́n máa tọ́ka rẹ̀ sí wọn pé ẹ kó àwọn ẹni tí wọ́n jẹ́ lẹ́bọ ẹ kó wọn jọ àti nǹkan àtàwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn àti nǹkan tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run bá aláwo ní kí wọ́n kó wọn jọ tí wọ́n ti wá bá ti wá kó wọn jọ báyìí ọlọ́run bá aláwo máa ní fa'duhum ila siratil jahim ẹ wá tọ́ka afárá bíríìjì tí wọ́n gbà lọ́nu náà jahim ẹ tọ́ka rẹ̀ sí wọn bí èèyàn bá tètè túbá bí kú bá káyàn mọ́dí ẹ bọ níbi pé èèyàn ṣe nǹkan míyàtọ̀ sọ ọlọ́run bá Allah onítọ̀hún ti ṣorí ibú gbére ọlọ́run bá Allah ní inna Allah la yaghfiru an yushraka bihi ọlọ́run bá Allah lóhùn ò ní forí jì gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣẹbọ pẹ̀lú òun ọlọ́run bá tó bá ti kú sórí ẹ̀ wa yaghfiru ma duna dhalika liman yasha ṣùgbọ́n nǹkan míì tó bá yàtọ̀ fẹ́lẹ́ yìí ó ti ṣẹbọ rí ó kú ń bẹ́ẹ̀ ó ṣe zìnà rí ó pààyàn ọlọ́run bá ó ṣàmójúkúrò bọ́lọ́run bá Allah bá fẹ́ torí ẹ̀ ló fi jẹ́ pé èyí tó tóbi jù nínú ìran ẹ̀ṣẹ̀ òun náà ní kíni o ẹbọ ṣíṣe sọ́lọ́run bá Allah ní pé fahduhum ila siratil jahim ẹ tọ́ka afárá bíríìjì tó lọ nínú jahim ẹ tọ́ka rẹ̀ fún wọn waqifuhum ọlọ́run bá Allah wa máa ní ẹmú ọdún náà innahum mas'ulun a ní béèrè tá a fẹ́ bi wọn ẹ̀yin màlẹ́kà ẹ bi wọn léèrè ma lakum la tanasarun kí ló dé tí ò jẹ́ kẹ́ ẹ ran ara yín lọ́wọ́ lẹ́nu àtẹ̀yìn àtàwọn òòṣà wọ́n máa béèrè òòṣà kí ló Ṣàngó Ògún Ọya Ṣọ̀pọ̀nná kí ló dé tó máa ran àwọn èèyàn rẹ lọ́wọ́ lẹ́nu ẹ̀yin náà kí ló dé tẹ̀yin náà ran Ṣàngó Ọya Ṣọ̀pọ̀nná lọ́wọ́ lẹ́nu ọlọ́run bá aláwọ̀ nìkan máa bí wọ́n pé kí ni o ma lakum la tanasarun kí ló dé tẹ́ ẹ̀ ran ara yín lọ́wọ́ lẹ́nu ẹ̀rí kí ló dé tẹ́ ẹ̀ ran ara yín lọ́wọ́ lẹ́nu ọlọ́run bá aláwọ̀ nìkan máa bí wọ́n bẹ́ẹ̀ ọlọ́run bá aláwọ̀ máa ní bal humul yawma mustaslimun ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ èní wọ́n ti juwọ́lẹ̀ ni wọ́n ti gbà fọ́gà wọn wọ́n ti gbà fọ́lọ́hun wọn ìgbà tipátipá tí ò wúlò mọ́ òun ni ò jẹ́ kó lè ran ọlọ́run ti ródòdó bá wọn ọlọ́run bá aláwọ̀ ní bal humul yawma mustaslimun wọ́n ti juwọ́lẹ̀ báyìí òun là á ṣe ń sọ fẹ́yìn olóògbé nìyí ẹ̀yin onífàyàn aláwọ̀ yìí ẹ tètè juwọ́lẹ̀ nílé ayé ń bí kó tó dọ̀la àlùkìyámà tó ṣe ń pé ìjuwọ́lẹ̀ yín ò ní ní ẹ má wọná èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ìnínà ti ń fihàn sí ìsìn lálùjánnà ti ń fihàn sí ọlọ́run bá aláà ló sọ bẹ́ẹ̀ ẹ tètè juwọ́lẹ̀ lẹ́ni ọlọ́run bá aláà ní wa aqbala ba'duhum ala ba'din yatasa'alun apá kan wọn máa wojú apá kan wọn dojú kọ apá kan wọn á máa bira wọn léèrè pé kí ni o qalu innakum kuntum ta'tunana 'anil yamin ẹ̀yin kìíní yìí ẹ̀yin lẹ ń gbọ́ tún wọlé sí wa lára lẹ ń gbòsì wọlé sí wa lára ẹ̀yin aláwo yìí ẹ̀yin olóògbó ní ẹ̀yin afẹ́lẹ́ bọ́ ẹ̀yin lẹ ń gbọ́ tún wọlé sí wa lára lẹ ń gbòsì wọlé sí wa lára ẹ má dáhùn àbá àsúná lóhùn o ó ní ohun tí wọ́n forí balẹ̀ fún o ó ní ohun tí wọ́n gbọ́kànlé o tẹ́ ẹ̀ máa ń parọ́ ó ní ohun tá a gbọ́kànlé lóòótọ́ ìrọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ ni ó ní ohun tá a gbọ́kànlé tàlà gbọ́kànlé jọ wọn Allahu Rabbul Alamin ó ní ohun tí wọ́n forí balẹ̀ fún ní ohun tá à ń forí balẹ̀ fún yàtọ̀ sí Allah wallahi ní kọ̀rọ̀ ní gbangba èmi gẹ́gẹ́ bí ẹnìkan bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ gbogbo alìsúnà torí tọ́ máa léyìn alùsúnà ẹni tó ti juwọ́ ju ẹlẹ́fà nàbí ni alìsúnà ẹ̀ ní ìtì forí balẹ̀ fún nǹkan mi ní kọ̀rọ̀ àbí ní gbangba ẹ̀rí ọlọ́run bá aláà ní pé kíni wọ́n máa sọ pé kíni o qalu innakum kuntum ta'tunana 'anil yamin ẹ̀yin lẹ̀ máa ń gba wájú lẹ̀ máa ń gbọ̀ tún gbòsì ẹ̀yin lẹ̀ jẹ́ agbóhun táwọn ẹni ń bá wa sọ qalu bal lam takunu mu'minin ẹ̀yin lẹ̀ jẹ́ káwa náà bẹ́nu àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀yin lẹ̀ jẹ́ káwa náà bẹ́nu ẹni tí ó máa kírun ẹ̀yin lẹ sọ pé gbé ayé dà ẹ̀yin lẹ sọ pé gbé oṣù dà ẹ̀yin lẹ sọ pé agbá ẹni bá fẹ́ wálé ẹni bá fẹ́ ráyé ń wáyé nì ẹ̀yin lẹ ń pè wá pé ká máa yẹ kí ni o ká bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́ta ká tó bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀kan ẹ̀yin nì wọ́n máa bára wọn ṣe fanfa ọjọ́ tó lọ́wọ́ subhanahu wa ta'ala ń sọ yí pé kí ni o ọjọ́ tó ṣe ń gbé kí ni o àwọn ọmọ èdè ènìyàn wọ́n máa ṣe fanfa níwájú ara wọn ẹ̀rí
tí wọ́n máa ṣe fanfa níwájú ara ńlẹ́jà ni tí wọ́n máa ṣe fanfa tí wọ́n máa bára wọn fà á ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ pé kí ni o ọlọ́run bá aláwọ̀ sọ pé la taqtasimu ladayya ẹ má ṣe fanfa níwájú èmi ọlọ́run bá laqad qaddamtu ilaykum bil wa'id dájúdájú bil wa'id èmi ọlọ́run bá aláàtí rán olùkìlọ̀ sí èmi ọlọ́run bá aláàtí rán olùkìlọ̀ sí gẹ́gẹ́ bọ́lọ́run bá aláàtí sọ́nu suratu Qaf la taqtasimu ladayya ẹ má ṣe fanfa níwájú èmi ọlọ́run bá wa qad qaddamtu ilaykum bil wa'id èmi ọlọ́run bá aláàtí rán olùkìlọ̀ sí ma yubaddalu qawli wa ma ana bidhallamin lil abid èmi ò kì í yí ọ̀rọ̀ mi padà èmi ò sì kì í ṣalábòsí fáwọn ẹrú mi ilé ayé làbòsí ti mọ́ nígbà tí ó wàá ṣe nǹkan tí wọ́n sọ yẹn ìgbà tó ti wá mọ president rí yẹn báyìí wọ́n kọ́ nìyẹn ṣàfilẹ̀ kó máa lọ rárá èmi ọlọ́run ọba aláwọ̀ kì í ṣe kí ni o ní ọ̀hún yí ọ̀rọ̀ padà níwájú èmi ọlọ́run ọba ní tó o bá ṣe láyé yìí ló gbà wa ma ana bidhallamin lil abid èmi ò kì í ṣe alábòsí fẹ́ rù mí Allahu akbar Rabbul alamin ọba gbogbo àgbáńlá yìí tó ní kápá àti ṣe nǹkan tẹ́nìkan ò ní bí ọlọ́run bá aláwọ̀ lóhùn tó ní ṣàbòsí fún wa kí là ń fẹ́ jọ máa kí là ń fẹ́ ọba tó yẹ pé tó bá ṣe kò sẹ́ni tí ó bí tó yẹ pé tó bá ṣe kò sẹ́ni tá ní ó bí wa ma ana bidhallamin lil abid èmi ò ní ṣàbòsí fẹ́ rù mí ọlọ́run bá aláwọ̀ ṣe kìnnà pé yawma naqulu li jahannama alimtalati wa taqulu hal min mazid ọjọ́ tó ṣe ń pé a máa sọ fún iná jahannam alimtalat ìwọ ọ̀nà ṣé o ti kún ìwọ ọ̀nà inú máa sọ fọlọ́run wa pé hal min mazid ìrẹ́ ọlọ́run ọba mi ṣó sì kù ọlọ́run bá dákun náà fi wá kó náà ẹ̀yin olóògbé ni ẹ dákun ẹ gba Islam ẹ̀yin eléégún ẹ gbà ẹ̀yin olóró ẹ gbà gbogbo ẹ̀yin elébo ẹ gbà kó tó di pé gbígi ìkó náà kọ́lọ́run bá kó má ṣe yín lẹ́ni di ẹni ìkó náà kó má ṣe mí náà bẹ́ẹ̀ àdúrà yóò lè ṣàǹfààní fẹ́ni tó bá kú sórí ẹbọ àdúrà yóò lè ṣàǹfààní fẹ́ni tó bá ti jáde láyé sórí ẹbọ jàmáà iná wọn máa sọ pé ìwọ ọlọ́run bá mi alimi mazid ọlọ́run bá aláwa ní pé kí ni o anabi sàṣàlà ń jẹ́ ká mọ̀ pé iná ò ní kún yàtọ̀ sí ìgbà títí tọ́lọ́run bá aláwọ̀ fi tiẹ̀ sí ọlá rẹ̀ bó ṣe bá ọlá rẹ̀ mu bọ ẹnu náà iná wa máa pariwo pé òun ti kún ọlọ́run bá aláwa ròyìn tí ó ṣẹlẹ̀ sẹ́yìn ológbòyin tẹ́ ẹ bá padà gbà Islam látàyé tí ó ṣẹlẹ̀ sẹ́yìn lẹ́gùn tẹ́ ẹ bá padà gbà kódà kò túmọ̀ sí pàwọ́ tá a ti ń ṣe Islam gan a lè dáa jù yín lọ́wọ́jú ọlọ́run bá tẹ́ ẹ bá padà mójútó Islam yìí dáadáa ẹ tún wo Islam kò túmọ̀ sí pé àwọn kan ti wà níwájú a lè bá yín mọ́ náà ní ẹ wo ọdún tẹ̀yìn tí ń ṣe Islam ẹ wà wá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ṣáà lè bá yín rárá ẹ lè dáa jẹ lómi tó wà ní Islam lọ tẹ́ ẹ bá dúró déédéé tẹ́ ẹ padà gbà Islam ọlọ́run bá láàánú wa uslifatil jannati lil muttaqina ghayra ba'id ọlọ́run bá láàánú àwọn ọlọ́run bá aláwọ̀ sún àlìjánná má àwọn olùpayà ọlọ́run bá tẹ́yìn náà bá gbà ọlọ́run bá lẹ́nu ọlọ́run bá ẹ máa bẹ́ẹ̀ náà àyẹ̀tọ́ ọlọ́run bá aláwọ̀ sún àlìjánná máa ń gbé nàkàyàmọ́ ghayra ba'id kò ní jìnnà sí udkhuluha bisalam ọlọ́run bá aláwọ̀ ni ẹ máa wọnú àlìjánná lọ pẹ̀lú àlàáfíà ẹ máa wọnú àlìjánná lọ pẹ̀lú àlàáfíà ẹ máa wọnú àlìjánná lọ pẹ̀lú àlàáfíà dhalika yawmul khulud èyí lọ́jọ́ tẹ́ ẹ wọ àlìjánná tó ṣe nípa àwọn kan ń pè ní rọ́yìn torí pé àwọn èèyàn ò gbà pé àlìjánná ń bẹ náà ní mú wọn ṣe bọ̀ ẹlòmíín gbà páyé ló mọ ní mẹ́ta mú wọn ṣe bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ́lọ́ ń bẹ ní mú wọn ṣe bọ̀ kò wá sí nǹkan tó fa àṣetán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ni àṣetán dẹ́lómi ń pè lọ́lọ́run òun lè ní òun ló fẹ́ bá yé àwọn èèyàn jẹ́ pé fi jẹ́ pé tó bá díjọ́ ń gbé dọ̀tí àmọ́ àṣetán fúnra rẹ̀ yóò dìnnà àwọn èèyàn Ògún dìnnà àwọn èèyàn Ọya ó dìnnà àwọn èèyàn Ṣọ̀pọ̀nná ó dìnnà àwọn èèyàn pé àwọn alákòóbá èmi ayá tó kí wọ́n sọ fún yín pé kẹ́kẹ́ sí nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹ̀ṣẹ̀ yìí ò ní làákàyè ni ọba tó dá yín ọba tó dá sánmọ̀ àtìlẹ̀ tó dá ẹ̀ṣẹ̀ yìí ò ṣe làákàyè bí má tiẹ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ dípò yẹ kẹ́yìn ní brain Ògún ó wọ ọmọ yín lọ́wọ́ lálùkìyà wọn Ògún ó takú tì yín lọ́rùn Ifá ó takú tì yín lọ́rùn pé òun kọ́ torí pé tiẹ̀ náà ó bá lọ́jọ́ yẹn tó ní kálukú ni tiẹ̀ ó bá kọ́lọ́mọ bá kó má ṣe wá ní ẹni àbámọ̀ torí àsìkò jàmáà bẹ́lẹ̀ ìbá yé wa jàmáà torí àsìkò wa ẹ má bínú torí tọ́lọ́ ẹ̀rí gbogbo àwọn nǹkan yìí àwọn náà ni wọ́n dìnnà àwọn ọlọ́run wọn tí wọ́n ń pè tó bá ti dọ́lọ̀ kíá ọmọ kọ́lọ́mù bẹ́ẹ̀ lẹ́dàá wa kó má ṣe wálé ní àbámọ̀ ẹ̀rí kọ́lọ́mù bá kó má ṣe wálé ní àbámọ̀
torí náà ká gbìyànjú ká yẹ kí ni o kí a padà sọ́dọ̀ ọba tó dá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ ẹ jù wá lọ la ṣe ń pè yín bẹ́ẹ̀ o tẹ́ ẹ jẹ́ olóògbé ní tẹ́ ẹ jáláwo eléégún ẹ dákun ẹ má kó sórí ẹ̀ wallahi experience tèmi ti rírí ń bẹ́ẹ̀ ni mo ń sọ yìí wallahi kò ń sọ̀rọ̀ pé bóyá wọ́n ní wọ́n pé yàtọ̀ sí ìta kanu tíra wallahi bí ìyàn bá jáláwo eléégún ẹlẹ́bọ oní olóògbé ni wọn kì í kúre àtàyé ń bí ọlọ́run bá aláàtí máa ń ní kí yá àná bẹ̀rẹ̀ sí ní jẹun láláì ṣe pé náà fi ara bà wọn látàyé wallahi wọn kì í kúre ẹ̀yin náà ń mọ nǹkan tí mo sọ yìí irú ẹni tẹ́mi sọ ọlọ́run bá aláà ní kí n gba ọ̀dọ̀ rẹ̀ kọjá rí yìí tó ṣe ń gbé àwọn akéré díẹ̀ kò ń ṣe pé àdàgbàjù náà ẹ̀rí lọ́lọ́run bá aláà fi ní kí nǹkan àdánwò kan ló ṣẹlẹ̀ nínú àdánwò ilé ayé náà ní ìbọ́lọ́run bá máa múyàn lọ́bì kan ẹ̀rí nígbà tí ọ̀rọ̀ education pé ká fọ́dà tí ò lágbára ní ẹni bí ọ̀rẹ́ mọ́mí wa kan sọ pé ká alájà kan dẹ̀ wà pé kó wọn rán school wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe pé àmọ̀ pé tọ̀ ọlọ́run bá aláà fẹ́ jẹ́ ká lọ ráṣìírí àwọn ẹlẹ́bọ̀dì ẹ̀rí wọn kì í kúkú re kódà ìyá tí mò ń sọ yìí tó fi jáde láyé báyìí ó wú báyìí tó lẹ̀ báyìí kó tó wá fọ́ lójú ayé rẹ̀ gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ wọn kì í kúkú re ẹ̀yin náà ó ti mọ nǹkan tí mò ń sọ yìí ẹni bá ń gbégún ẹni ń ṣògùn ẹni ń ṣòro ẹni ń ṣègùn pé wọn ń kúkú re látàyé ni wọn ti kúkú jáde èyí tó bá kúkú dáadáa ọlọ́run bá aláàbẹ̀ fi ṣàdánwò fáwọn ẹni tí ń bẹ nítòsí rẹ̀ rí já máa sọ pé àfa èèyàn kan kú ó ní mọ́ṣáláṣí láàfin ó wá pé kálímọ̀ irọ́ ni wọ́n ń pa fún yín o wàláhì irọ́ funfun ni o irọ́ gidi kì í ṣe pé ọ̀rọ̀ pé àsọdùn wàláhì irọ́ ni kódà bó bá tiẹ̀ wá pé kálímọ̀ náà sẹ́ àdánwò lọ́lọ́run bẹ́ẹ̀ fi ṣe bóyá àwọn kan wà nítòsí rẹ̀ bẹ́ẹ̀ ọkàn tí wọ́n ti dípa ọlọ́run ti kádàrà pé òun ti ṣe wọ́n lọ́mọ ọ̀nà tẹ́lẹ̀ ní wàá máa dá wọn lójú ẹ lè rí mùsùlùmí yìí náà pé ẹ má jẹ́ ó yà yín lẹ́nu o bẹ́ẹ̀ bá babaláwo lè wà àlùjánnà o kí àfa wa wọ náà wẹ́ẹ́l bóyá ọgbà àlùjánnà torí pé àlùjánnà lógatan ó máa ń túmọ̀ compound àbí yàní farm ọgbà oko pé àlùjánnà bóyá àlùjánnà táwọn gbà lérò ni pé babaláwo lè wọnú compound nílẹ̀ ayé ń bí ó lè wọ ọgbà oko of course ó lè wọ náà àtàlùfẹ́ ni ó máa wọ̀ bọ́ àlùjánnà tọ́lọ́wọ́n ọba babaláwo tó bá kú sórí awo wallahi kò ní wọ̀ ẹgbọ́n ohun tọ́lọ́wọ́n bá aláà sọ ọlọ́wọ́n bá aláà ní innal ladhina yastakbiruna bi ayatina ọlọ́wọ́n bá aláà ní dájọ́jà àwọn tí wọ́n ń pe àmì àwọ̀ ọlọ́wọ́n bá alukur'an tí wọ́n ń pè nírọ́ anabi tí wọ́n gbà fún ẹ̀rí ọlọ́wọ́n bá aláà ní tí wọ́n ń pe àwọn àmì ọwọ́ ọlọ́wọ́n bá aláà nírọ́ innal ladhina kadhabu bi ayatina àwọn tí wọ́n ń pe àmì àwọ̀ ọlọ́wọ́n bá aláà nírọ́ wastakbaru anha tí wọ́n sì ń ṣe ìgbéraga ní máa ń mú ní sọ pé ògùn ní ó pa ni ìgbéraga ní máa ń mú ní sọ pé Ṣàngó lè pa ni ìgbéraga ní máa ń mú ní sọ pé Ọya lè pa ni ìgbéraga ní máa ń mú ní sọ pé kíní kan lè pa ni ìgbéraga ni wastakbaru anha tí wọ́n ń ṣe ìgbéraga lórí ayé àwa ọlọ́run ọba aláàní la tufattahu lahum abwaba sama tí wọ́n bá kú ilẹ̀kùn sọ́mọ́ ò ní sí fún wọn àkọ́kọ́ ni torí pé téèyàn bá ti kú ẹ̀mí ò kú lára rẹ̀ yóò fẹ́ wọnú sọ́mọ́ lọ tó bá yẹ pé mi ire tó lálàáfíà tó sin náà tó jẹ́ mùsùlùmí ilé ayé ń bíbá yín ni ẹ̀rí àwọn mọ̀lẹ́kọ̀ máa ní ẹ̀mí aládìídùn olóòórùn re ẹ̀mí dáadáa káàbọ̀ wọn ni ó padà sínú sáré ìgbà yẹn ló kó wa bẹ̀rẹ̀ ìgbádùn tí ò sí irú rẹ̀ ní ayé ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀mí ibú ni ẹ̀mí ẹlẹ́bọ ẹ̀mí olóògbó ni ẹ̀mí eléégún ẹ̀mí oníṣàngó ẹ̀mí ọlọ́ya ẹ̀mí kìíní kan ọmọkú tí kò gbọdọ̀ pa tó kú sórí ẹbọ tó bá jẹ́ pé irú àwọn ẹ̀mí báyìí ní ọlọ́ọ̀bá ní la tufattahu lahum abwaba sama ilẹ̀kùn sọ́mọ̀ ò ní ṣe fún wọn. Ànábì jẹ́ àmọ́ nínú tafsiri àlàyé àyà yìí pé àwọn mọ̀lẹ́kọ̀ máa ní èwo lòórùn bú òórùn àdánù tó ń rùn yìí èwo lòórùn bú yìí kí wọ́n tó wá dá padà sínú sáré ìyà wọn wá sílẹ̀kùn ìyà ẹ̀rí introduction yà kékeré báyìí fẹ́ kò wá sírù yà ńlẹ̀ ayé rí wọ́n lọ́wọ́ bá lọ́wọ́ dákun má jẹ́ kú sórí ẹbọ àpadà sí ẹ̀dá má jẹ́ ó bá wa ẹ̀rí káwa máa ń ṣàdúrà àwọn olùgbà pé àpadà sí aburú kọ́lọ́ má jẹ́ àárí àmọ́ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ni kọ́lọ́ bá kó má jẹ́ àárí àmọ́ ohun tí ń jẹ́ ẹbọ practically ò lè sọ fún mi alhamdulillah 201 òòṣà lẹni tèmi tọ́lọ́wọ́n bá aláàánú ní experience lọ́dọ̀ ẹ̀ 201 òòṣà lónìí kí ló fẹ́ sọ ń pa ẹbọ ìranu ní orí bú ni kò sí nǹkan kan ní ọlọ́wọ́n bá aláàánú ilẹ̀kùn sánmọ̀ ò ní sí fún wọn wala yadkhuluna al-jannata gbogbo ẹni tẹ́ máa ń sọ bí abala ó lè wà àlìjánná kékeré kan wọná ọlọ́wọ́n bá aláàánú wọn ò ní wọ àlìjánná hatta yalija al-jamalu fi sammil khiyat àyàfi tó bá possible kí ràkúnmí gba ojú abẹ́rẹ́ kọjá ṣé lè yóò ti yẹ kò yí ẹ pé kò possible ràkúnmí kódà ẹ̀fún gan tí ó lè gbójú abẹ́rẹ́ kọjá bọ̀ ọlọ́run bá alábẹ́jẹ́ ká fi mọ bí ó ṣe ní possible sí kẹ́ bàbá ọlọ́wọ́ lè bá lè jẹ́ náà kíní kan lè wọ́ ná àfi kó yẹ pé bóyá àfa àtẹ̀sọ yẹn náà bóyá wọn nú àwọn àfa ológbò nìyí ni of course ibi tóun náà gbọ́lẹ̀ sí nìyẹn tó wá kú lórí ẹbọ ṣùgbọ́n tó kú lórí Islam
òdodo yóò wà lè jọ́nà pẹ̀lú ògo Ọlọ́run bí ìdínlá tó kú sórí ẹbọ pẹ̀lú ògo Ọlọ́run iná rẹ̀ sátẹ́nì lànàbí sàṣà ń sọ pé tá a bá ti kọjá mi sàárì ẹlẹ́bọ ẹ fún un ní ìrònú pé àókù gbádùn náà torí kò sí dáùtù mùsùlùmí tó bá ń dáùtù rẹ̀ Islam rẹ̀ ní problem bóyá wọn náà bóyá o ti ń yọ lọ lédi o ti ń yọ lọ kinní kan o ti máa ń kó ṣàkìsà séjìká bóyá rẹ̀ ẹran dẹni wọn náà ti máa ń kó ṣàkìsà o ti máa ń gbọ́pá o ti máa ń jẹjẹkújẹ Ọlọ́run má jẹ́ kí inú tiẹ̀ náà wú kó tó jáde láyé kó tó wá bẹ́ kọ́lọ́n bá aláà kó ṣàánú fẹ́ni kọ̀ọ̀kan wa torí náà ẹ dákun torí tọ́lọ́run kó tó dọjọ́ tàbá mọ̀ ní bámu ẹja kó ní nǹkan yìí ẹja kó ní nǹkan yìí sọ à ń fi àsìkò yìí àfi ń wẹ́kọ̀mù ẹ̀yin bàbá wa Ológbòni ẹ̀rí tẹ ṣàdéhùn fún àfa Saheed Shittu Malam Saheed Shittu pé yóò kú 7 days à ń fi àsìkò yìí wẹ́kọ̀mù yìí díẹ̀díẹ̀ sínú Islam tó dáa mọ̀ pé inshallah kó tó tó alẹ́ ní gbọ́pẹ́ ti gba Islam kọ́lọ́n bá aláà kó ṣe ń bẹ̀ kọ́lọ́n bá aláà ṣe bẹ̀ tẹ bá gba Islam tẹ dákun ẹ lọ wá ìmọ̀ nípa Islam ẹ lọ wá ìmọ̀ nípa Islam jáàlù òṣèṣe Islam òun náà lẹ́nu ṣe máa rí ń gbà mí kí àti ẹ̀mọ̀ yìí tá a ṣe àwọn eléyìí gan lọ́wọ́ ń bá wa yìí àjọ ń ṣe mítìn ni àwọn yẹn àìwá mọ̀ ló sún wọn dọ́dọ̀ yín o àwọn àfẹ́ ẹlẹ́bọ tẹ̀ ń wò yẹn àìdúró déédéé tọ́lọ́run lọ́ọ́ ṣe rò pé yẹn náà lágbára kan tẹ́ ẹ ní kíkan náà yẹ rò pé bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí ò bá ti dúró tọ́lọ́run èṣù ó máa dẹ́rù bá náà ni Ọlọ́run bá aláàjì sọ́nù àyàtà kàlẹ́ kan ẹ̀rí nínú Suratul Al-Imran tọ́lọ́run bá 175 pé Ọlọ́run bá aláàjì ní innama dhalikum shaitan ẹ̀rí iṣẹ́ àṣetán nìyẹn o yukhawifu awliya'ahu àṣetán ni a máa dẹ́rù bá àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń bẹ̀rù rẹ̀ Ọlọ́run bá aláwa ní wala takhafuhum ẹ má bẹ̀rù rẹ̀ o ẹ má bẹ̀rù àwọn Ògún ẹ má bẹ̀rù Ṣàngó ẹ má bẹ̀rù Ọya ẹ má bẹ̀rù Ọbàtálá o in kuntum mu'minin tó bá jẹ́ pé lódodo mùmìnì ni ẹ wú ọ̀rọ̀ yẹn Allahu akbar tó bá jẹ́ pé lódodo mùsùlùmí ni ẹ o gbọ́dọ̀ bẹ̀rù wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé mùsùlùmí aláwo lẹ́gbẹ̀ẹ́ kan ni ẹ ìwọ náà ni wọ́n máa bẹ̀rù Ṣàngó àwọn ni wọ́n máa bẹ̀rù Ògún wọn lè nífọ̀kànbalẹ̀ torí pé ẹni tó ń sin Allah nìkan ṣoṣo ẹni tí ń sin Allah nìkan ṣoṣo àwọn ni máa ń nífọ̀kànbalẹ̀ ó dàbí a máa pẹ̀lú wa pé ó dàbí ẹni tí ń sin ọba kan ẹrú fọ́ba kan àti ẹrú fọ́ba púpọ̀ ẹni tó jẹ́ ẹrú fọ́ba kan bóyá ó ti bọ́ba iṣẹ́ láàárọ̀ ó ti gbálẹ̀ ó ti ṣe gbóhun tí ó ṣe fọ́ba ó lè ti lọ sùn gan kọ́ba gan ti lọ rẹ́sì àbí kó máa ṣe nǹkan kó lọ sùn kọ́ba máa ṣe nǹkan míì tiẹ̀ ó lè jẹ́ ọ̀sùn ọlọ́ba òtún ní bùkátà sí ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba ó dàbí ẹni tí ń sin ọba tó ń ṣe ẹrú ọba púpọ̀ ni ó lè nísinmi bí lè ṣe ń pè é nítorí wọn máa pè é bí lè ṣe ń pè é ló fi jẹ́ pé máa rẹ̀yìn Ológbòni ẹ̀yìn aláwọ̀ ẹ̀yìn Ọlọ́ṣun bí pé òun sí nǹkan tẹ́ ẹ̀ kí ń ní bẹ́ẹ̀ ṣe ń sin Ṣàngó lẹ́ẹ̀ máa sin báyìí ìfọkànbalẹ̀ òkè ń sínú ayé yín ẹ̀wọ̀n tí mo sọ yìí òṣà 201 kò tóun ti bẹ́ẹ̀ kò rí ìyọnu Ọlọ́run tó fi jáde láyé ẹ̀yin náà sì mọ ohun tí mo sọ yìí àwọn ẹni tí wọ́n ń bẹ́ẹ̀ sí mò ń rí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta la hawla wala quwwata illa billah alhamdulillahi rabbil alamin torí náà ẹ dákun ẹ já túbà o a kí àwọn bàbá wa àtàwọn màmá wa tí wọ́n ń lérí fún àfa wa Saheed Shittu pé tọ́ ẹ káàbọ̀ sínú Islam wẹ́rẹ́wẹ́rẹ́ o welcome to Islam kì wá ń ṣe nǹkan táwa máa jó táwa máa dunnú pé ẹ àfa Saheed Shittu kú o kíní kan ẹ já ṣọ́ra o ẹ já ṣọ́ra àfa yẹn ò lè kú Ṣàngó ò lè pa o kágbà pé Ṣàngó ò lè pa o Ògún ò lè pa o ìgbàgbọ́ wa nìyẹn o èèyàn ń celebrate lórí nǹkan tí wọ́n mọ̀ pé ó ṣúọ̀ o nǹkan tí ò wá ṣúọ̀ èèyàn á sẹ́ máa celebrate pé fortunately àbí unfortunately kò kú èèyàn sẹ́ bí èèyàn bá celebrate pé inú wa dùn pé kò kú inú rẹ̀ yẹn ṣọ́ra sí ìdùnnú yẹn tó ń túmọ̀ sí pé ńdà kejì ó ti ń gbà pé Ṣàngó lè pa ká ṣọ́ra níbi ìdùnnú tá a dùnnú bẹ́ẹ̀ ìní wa gbádá lé ní kò túmọ̀ sí pé nítorí bẹ́ẹ̀ o Ọlọ́run ti plan pé àyà ni Ọlọ́run ti kádàrá apágbádá ní wọ̀ fi ṣe program tèmi ni o ẹ máa ní inú ẹ̀ rí pé inú wọn dùn torí wọn kú àràgbádá lọ́rùn rẹ̀ rí ń wọ̀ nǹkan wọ́ ṣe program ni kọ́lọ́run bá kó ṣàánú fún wa. Nam ní ìparí ọ̀rọ̀ mi lálẹ́ ní pẹ́ àmọ̀ràn fún àfáwà Saheed Shittu wallahi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fi Ọlọ́run ọba uqsimu bi rabbil Kaaba mo fi Ọlọ́run ọba tó ní Kaaba mo fi búra Allah subhanahu wa ta'ala advice yìí torí nǹkan kan kí bóyá nítorí pé mo fẹ́ ní ṣúrọ̀ popularity àìlè tí mo ń ṣe nǹkan wallahi mi ṣe nítorí rẹ̀ wallahi tó bá yẹ pé kéèyàn popular ni àìmọye àti ń ṣe ìgbìyànjú lágége ń sìn kò ń ṣọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tá a ti ń ṣe dáwà àtúnṣe olóore wa síta o tá a ti ń ṣe dáwà bẹ́ẹ̀ ni so but kọ́lọ́n bá aláà kó jọ kó ṣàánú fún wa bí èèyàn bá fẹ́ popular ṣe èèyàn mọ bí èèyàn ṣe popular pàápàá jùlọ láwùjọ tá a wà nísìnyí bí èèyàn bá fẹ́ popular ṣe popularity wa difficult ni tó o bá wọ èèyàn bíi mẹ́ta kan bú tó o sì yọṣọ tìjú kò lára ń sìn ó popular so àmọ̀ràn tí fẹ́ fún àfa wa torí ìtọ́lọ́wọ́n bá láàrin so ìdí tí mo sì fẹ́ ṣe báyìí torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni
àkọ́kọ́ èmi ò ní nọ́mbà àfa kì í ṣe pé bóyá mò ń tàn mọ́ láti ní kò ń ṣe pé bóyá torí nǹkan kan kò ń ṣe torí ìgbéraga o bọ́dọ̀ bá ṣẹlẹ̀ ká pera wa ká kíra wa bọ́dọ̀ bá kádàrá rẹ̀ ń pe brọ́dà wa yìí tó bá need ẹ̀ẹ̀kan tá a bá sọ̀rọ̀ rí ìgbà tọ́rọ̀ àfa wa Imam Abdulhakeem Kutubi tó ṣẹlẹ̀ tá a wà ní ṣé sontu àbí kíní kọ́ ni tí wọ́n ní wọ́n pè wọlé ẹ̀kan yẹn ní a sọ̀rọ̀ yìí gbèsè ayé àbá sọ pé àwọn oníṣúná níbi tí wọ́n ti ń ṣe mítìn níbi kankan à ń ṣe lẹ́gbẹ́ ẹ̀sìn ló so wá pọ̀ kódà ẹlòmíì lè má rẹ̀ ẹlòmíì fọdún mẹ́ta ó lè jẹ́ ìta láti pàdé àfa Abdulhakeem Kutubi ń sìn ọjọ́ wo mo rí wọn yóò ti tóṣù bí oṣù mélòó kan bí a bí fọ́ Ramadan tá a pàdé ní lùtù kọ́ni tí wọ́n wá wo ọmọ ìyá kan tó ń sìnkì ńbẹ̀ so àmọ̀ràn tí mo fẹ́ fún àfa wa yìí òun náà ni pé torí ìtọ́ lọ́hùn ẹ dákun ṣe jẹ́jẹ́ ẹ dákun ṣe jẹ́jẹ́ inú nǹkan tí máa ń bà mí nínú jẹ́ ńgbà mi tí máa come across àwọn program yìí ni pé ẹ máa ń fẹ́ fi followers yangàn àwọn tí wọ́n ń tẹ̀lé yín kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé wàláhì ọ̀rọ̀ tí ń sọ yẹn náà máa ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní program but mi kì í dárúkọ ó dàbí pé àkọ́kọ́ gbà tí ń dárúkọ rẹ̀ àwọn ẹlòmíràn mọ̀ pé yìí mò ń bá wí so kò yẹ kó rí bẹ́ẹ̀ torí wípé èèyàn ò kí ń fi nǹkan tó ṣe wípé kí ni àlámọ̀dájú wípé bóyá òun lọ́lọ́run bá aláwọ̀ fi gbaṣẹ́ ẹni èèyàn kí n fi yangàn èèyàn lérò púpọ̀ lẹ́yìn ò túmọ̀ sí pé nǹkan èèyàn ń ṣe dà àwọn oníbídíà káwọ àwọn followers wọn náà èyí tó pọ̀ jù àwọn tí wọ́n máa ní inú oníbídíà tó ní súnà tá ló ní followers jù oníbídíà ni ẹ̀yin náà mọ̀ àwọn ẹlẹ́bọ ni ẹ̀yin náà mọ̀ àwọn aláìní tìjú ni ó gba àwọn kinní kan Solomon ó gba àwọn kí ẹ mọye followers ń tẹ̀lé wọn so èèyàn kì í fi yẹn jọ́ọ̀jì pé ní téèyàn ń ṣe dà bí ẹ tó wáyé pé òun tá à ń ṣe yìí Ọlọ́run bá ò gbá ní tó wáyé pé Ọlọ́run ò gbá ní kinní kan àlérò tó pọ̀ bẹ́ẹ̀ yẹn rárá kò túmọ̀ sí kọ́lọ́run gbà mí ní kọ́lọ́run má gbàṣẹ yín o Ọlọ́run bá gbàṣẹ yín yóò gbà tèmi náà because nǹkan yẹn máa ń kó ẹ̀tàn jẹ báyàn kì í sì ń jẹ́ kéèyàn tó tètè gba òdodo kì í sì ń jẹ́ kéèyàn tètè gba òdodo a nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́run kò sí béèyàn ṣe lè lóhùn béèyàn burú kódà kó máa mú gbó Ọlọ́run má jà rí inú àwọn ọmọ ìyá tí wọ́n máa mú gbó tó ń mutí àbí tó yapò kí ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ Ọlọ́run àti tànábì rẹ̀ olólùfẹ́ ni lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo kò túmọ̀ sí pé àwọn bàjẹ́ lọ́wọ́ a máa sọ fún ọtí tó mú yóò dà igbó tó mú yóò dà zìnà tó ń ṣe yóò dà anú ní ẹ̀rí àmọ́ at the same time a máa jẹ́ kó mọ̀ pé orí òun tó ń wà ìpínlẹ̀ ẹ̀sìn tí ń ṣe yìí ojú ọ̀nà ni àwọn tó so mọ́ nǹkan yẹn ni kó mú kú lọ àṣẹ sọ nǹkan tá à ń sọ yìí arákùnrin kan láyé ànábì sallallahu alaihi wasallam gbogbo gbà arákùnrin yóò lọ gbà àwọn nǹkan tó bá ti wá gbà àwọn rẹ̀ yóò mú wá fún ànábì sallallahu alaihi wasallam yóò mú wá fún ànábì ò sí ní mọ̀ táwọn onígbèsè tó lọ gbàǹkan lọ́wọ́ bá ti wá ń sìn lówó yóò mú wá bá ànábì kó yá sanwó ohun tó rà lé ànábì sallallahu alaihi wasallam ó rẹ́rìn yóò sanwó yẹn débi pé ọjọ́ kan wá wáyé táwọn sọ̀hábà bínú ká irú èèyàn wọlé bóyá àwọn ni wọ́n ń pè ní himaru bí nǹkan kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ẹlòmíì wọ́n ń pè ní dọ́ńkì bóyá ètò sì mọ̀ tí ni ti gbàgbé bí hadith yẹn ṣe wá. àwọn sọ̀hábà wa kó káwọn lára bí kí gbogbo ìgbà ni wọ́n máa ń kó kí lọ́ọ́ ti ń gbé bá náà bí ó lójú ó lọ gbà mí nǹkan ò ní sọ ó máa mú àwọn èèyàn ànábì sallallahu alaihi wasallam ara o ẹ filẹ̀ o torí pé kí ni ó fẹ́ràn Ọlọ́run ọba àtànábì rẹ̀ à ń sọ fún èèyàn náà ọmọ ìyá wa bọ́dà wa bàbá wa ẹ̀gbọ́n wa Abba Saheed Shittu ẹ fi wọn lẹ̀ ihun tí wọ́n ń pèpè sí dáadáa ni ṣùgbọ́n náà tí wọ́n fi ń pè ní òdà ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwọn tí wọ́n pààyàn kan lé Haúsá àwọn àfáà ṣàlàyé ọ̀rọ̀ lórí rẹ̀ àníyàn tí wọ́n ní pé èèyàn kan ń bú ànábì àníyàn dáadáa ni ṣùgbọ́n ọ̀nà tí wọ́n bá ṣe nǹkan yẹn a kì í dáná sun ni nínú Islam a kì í dáná sun nǹkan nínú Islam ọ̀nà yẹn ni ò dá bákan náà ìlú tá a ti ló lórí tó ṣe yín pé kí ni wọn ò lò fi ẹ̀sìn bẹ́ẹ̀ tá a jẹ́ kí lọ́ọ̀ tí a máa wòye náà ni pé kí ni ìjọba fẹ́ sọ á nà àwọn ẹni tá a gbé dìde tí wọ́n lọ ìjọba ẹwọ́ tí wọ́n sọ ẹwọ́ tí wọ́n ṣe o fẹ́sìn wa o ìjọba náà ó rí zìn sí so ibi tí mo ti lọ ní wípé àní kọ̀ndẹ̀mọ̀ ọmọ ìyá wa yìí totally brother Saheed Shittu àní kọ̀ndẹ̀mọ̀ totally bẹ́ẹ̀ Saheed Shittu yẹn olórí ibú ni kò yẹ kèfèrí ní kò ní sunna kíní kan lódodo ìpèpè tí wọ́n ń pèpè ìpèpè tí kì í ṣe ìpè tí a máa ń pè tí sunna ní ká fi pèpè tí Islam ní ká fi pèpè ni ẹ mọ̀ pé ńgbà mi àyà olóhùn fẹ́ tójú ọmọ òun ṣe yóò àti gìbọ̀ yóò wà fọ́ àáfà àfẹ́ràn dáadáa wọ́n sì ní akin lórí dáadáa irú yìí táwa náà ní kí n lè sẹ́ni tó lágídí jù ní èmi àtàfà kí n lè sọ but alhamdulillah sunna gbà Islam gbà ìyẹn ni pé àgbọ́yé ti ń ṣiṣẹ́ lára so gbogbo àwọn nǹkan èèyàn gbọ́dọ̀ gbé wọnú dáwà pé bí èèyàn ṣe rí òun ló ń kó bọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ dùn áàtì náà àfà yẹn
ìwà míì tẹ́lòmíì ní lọ́wọ́ bíi ká fẹ́ máa kọ́ àwọn èèyàn síyàn yóò wá sọ dẹ̀sìn yóò wá sọ bíi pé báwo pé kíní ni yóò máa ń ṣẹlẹ̀ nínú àwẹ̀ kódà kéèyàn jó ní mímọ́ but èyí ò máa ṣọ́ra kí ní ìwà mi tí ń wù ń gbà yẹn ṣé yẹn kí mi ti ń mú mọ́ nǹkan yìí èèyàn gbọ́dọ̀ máa ṣàkíyèsí so brother wa ẹ dákun torí t'Ọlọ́run ẹ fi èpè ṣiṣẹ́ fún àwọn èèyàn lẹ̀ torí t'Ọlọ́run ni mò ń bẹ̀ yín ni ẹ fi èpè ṣiṣẹ́ fún àwọn èèyàn lẹ̀ anabi sallallahu alaihi wasallam la yakunu la'na wala sababa anabi wa sallallahu alaihi wasallam hadith bi wa pé anabi ò kì í búyàn anabi ò sì kì í ṣépè Ọlọ́run bá aláàrẹ sọ fún wa pé wailul likulli humazatin lumaza ẹgbẹ́ òun Ọlọ́run bá kó máa bá ọgbà àwọn tí wọ́n máa ń bú ẹni pẹ̀lú ẹnu wọn àti ìṣesí ẹni tí wọ́n ń bú orí ẹ̀ bó ṣe fẹ̀ orí ẹni yẹn sì fẹ̀ ẹ̀rẹ́sẹ̀ rẹ̀ Ọlọ́run bá aláàrẹ ẹgbẹ́ Ọlọ́run kó máa bá wọn kò túmọ̀ sí pé èèyàn jẹ́ mùsùlùmí Ọlọ́run bá ní ẹgbẹ́ Ọlọ́run kó máa bá wọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń bú ni pẹ̀lú ọ̀rọ̀ ẹni àtàwọn tí wọ́n ń fi àpèjúwe ara ẹni bó ni ó ti yé kádàkù èébú yẹn ká mú kúrò Ọlọ́run bá aláà kẹ́yìn gan ẹ lọ ọ̀jọ̀gbọ́n ní olóye ní yes ọ̀jọ̀gbọ́n ní olóye ní ìgbà ní àgbékalẹ̀ ìṣèwádìí wà láì ẹ̀bùn Ọlọ́run ni ẹlòmíì tó ké tó fa bẹ́ẹ̀ ni àgbékalẹ̀ rẹ̀ ń gbà ní Ọlọ́run lè má ní kó tó bẹ́ẹ̀ ni bọ́lọ́run ṣe so ní kálukú ni Ọlọ́run fún yín lágbékalẹ̀ Ọlọ́run fún yín lọ́gbọ́n fún yín lóye but àwọn nǹkan yẹn ká má fi sókè kí bàdí jẹ́ torí pé ṣe ti rí àwọn followers tẹ́ ń lò wò yẹn brother mi àwọn followers yẹn ó ṣeé ṣe gan káṣe táà ní máa jẹ wọ́n sí yín láti fi bàṣẹ yín jẹ pé kẹ́ gbàjẹ́ látara wọn torí t'Ọlọ́run wàláhì ìyìn advice yìí torí nǹkan mi torí t'Ọlọ́run wàláhì kì í ṣe ti lára àbí kì í ṣe ìbàjẹ́ àbí ti ń gbé wàláhì torí t'Ọlọ́run ẹ mú ìbú àtẹ̀kù kúrò nǹkan mi wà tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ lè sọ̀rọ̀ táwọn èèyàn ó ṣàǹfààní ní sì mọ̀ pé àwọn àfáwà yìí àwọn àfáwà náà ti ń pàkíyèsí pàápàá jùlọ ẹ máa ṣépè fún àwọn àfáà súnà ń gbá mí àfáà súnà tí ó bá jáde kó sọ̀pọ̀ tí ń tà ń sọ yìí alábòsí ni wọ́n àbà ẹ mọ̀ yí pé ìmọ̀ àwọn àfáà sọ pé idha kathratul ilmu al-mar'i qalla inkaru wa idha qalla ilmu al-mar'i kathratul inkaru tí ìmọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá pọ̀ ẹ̀rí ìmọ̀ sọ pé kódà yóò kéré máa kọ̀ndẹ́mù àwọn èèyàn yóò kéré ọgbọ́n ni yóò máa fi pè wọ́n torí ìmọ̀ rẹ̀ tó pọ̀ ó ti lọ́rùn wa aláà ń sọ fún wa pé ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana ẹ pèpè sójú ọ̀nà Ọlọ́run wa pẹ̀lú làákàyè ọgbọ́n àti wáàsí tó dáa wáàsí tó dáa lè pè gbogbo ẹlẹ́bọ ayé yóò ní dáa ẹlẹ́bọ tọ́ sí pé lóòótọ́ àṣà sọ pànàbí ni a bá kọjá ní sàárè yẹn ká fún ní ronú kẹ olórí burúkú ni àwọn tọ́ sí pé but ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹni tó lọ́wọ́ bá bẹ̀sẹ̀ wọn síwájú ni a máa ṣe pé fún wọn ó bá yẹ pé ànábì sàṣàlà ń gbé mọ̀rùn kọ̀tọ́bù ṣe pé ṣé ó mọ̀rùn kọ̀tọ́bù padà gbà Islam àwọn àfáà súnà tẹ́ ẹ máa ń bú gbà mí náà bí ẹ lábòsí níwọ̀n kíní kan ibi táwa súnà àwọn àfáà wà yìí lẹ́kítọ̀ wọn lẹ́yìn náà gbọ́ tó lọ́wọ́ fi ṣèdáyà fún yìí tó bá yẹ pé àwọn ènìyàn ń gbé yín ṣe pé inú ọ̀rọ̀ wọn ó ṣeé ṣe kẹ́yìn náà má mọ bí ń jẹ́ súnà torí náà àwọn ènìyàn á máa bẹ́ lọ́n fún wa náà bí bẹ́ lọ́n fún Abubakar Siddiq ibi tó bá yẹ ká ti lé mọ́ wọn á lé mọ́ wọn o àní a má lè bọ̀ líle kọ́ ni pé líle òtún èèyàn ń lè mọ́yàn túmọ̀ sí kó dìgbà téèyàn bá ṣe pé àbí téèyàn bá yẹ̀ṣẹ̀ ń búyàn ibi tó gbàgbà kéèyàn ti já sí èèyàn ó já sí but kò ní wá jẹ́ pé èèyàn máa focus gbé bàbá kíní kan lọ́nà wì kíní kan bá ń wá kú bàbá wọn yẹn náà òun náà ló dálẹ̀ ẹ̀yìn wì rárá eléyìí ò ṣe dáwà súnà gbólóhùn tẹ́ ẹ̀ máa ń sọ pé kí ni wọ́n fi ń wọ̀n pé èèyàn kì í ṣe oníṣúná alára nǹkan tó fi ń wọ̀n náà ni pé dáwà súnà ò ṣe dáwà èpè kì í sì ṣe dáwà èbú asusumọ́ rẹ̀ náà nìyẹn torí pé kí ni ẹni tọ́lọ́wọ́n bá aláàfẹ́ sàn sí wa kì í ṣe léèbù kì í ṣe lépè ẹ wo nǹkan tó jọ ànábì sallallahu alaihi wasallam rí ẹ wo nǹkan tó jọ ànábì sallallahu alaihi wasallam wà tó kàn àgbọ̀rí láyé yìí nígbà ànábì sallallahu alaihi wasallam wà á di torí rẹ̀ ṣe kí ni o kò wá ṣe pé àrínú àwọn sọ àbí ànábì ó lóun fẹ́ lọ pa ànábì ní Umar ibn Khattab ó ń plan láti lọ pa ànábì kó tó di pé látara dáadáa tá ànábì àdúrà ànábì fún ó sì gba ìsìlámù dẹni rí àwọn ènìyàn náà ká bẹ́ẹ̀ lọ́hùn fún wọn ni èrè ń jẹ́ wá oríire wá ń bẹ́ ń di pé kán gba islam ju pé kán má gba islam lọ bá a ṣe ń ṣe dáwà yìí àbí anabi sàlá sọ pé tọ́lọ́mọba aláàbá fèèyàn kan mọ̀nà lọ́wọ́ rẹ̀ ó lóore ju ayé àti gbogbo ohun tí ń bẹnu ayé lọ ẹ̀rí pàǹfààní pọ̀ ń bẹ̀ gan sàmọ̀ pàwọn ará bí wọ́n stubborn àmọ̀ pé ní bí ni wọ́n àmọ̀ pé wọ́n kọ́ kọ́sàn dòru bẹ́ẹ̀ yẹn bá wo tiwa wọn èèyàn máa rọ̀jò èpè lóòótọ́ èèyàn bínú èèyàn faraya ṣùgbọ́n èèyàn ìmọ̀ ẹ̀sìn ẹ̀rí ìmọ̀ súnà ni máa ń fàyàn padà rárá ìwọ náà má tàsé àgẹ̀rẹ̀ torí pé kí ni èèyàn lòun ń gbèjà ẹ̀sìn gbà mí èèyàn lè lóun fẹ́ gbèjà ẹ̀sìn kọ́lọ́mọba aláàfin kó dán wò ẹ jẹ́ má pẹ̀rẹ́ ńlá kan wá fún yín tí n fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ Saheed Shittu àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ àfa ẹ̀jọ̀ dákun ẹ bá mi ṣí ẹ̀ kíní ìrọ́dọ̀ wọn èmi òun sọ pé kán ṣí ẹ̀ kíní àbí kí lọ́ọ́ ti ń pè é bá ṣí ẹ̀ náà àǹfààní ni o ọ̀kọ́ má túmọ̀ nǹkan mi tó yí so
ẹ wo àwọn sọ̀hábí ànábì nígbà tí wọ́n ja ogun tí wọ́n ti pọ̀ tí wọ́n ja ogun kan ogun yìí tòun ta ipò wọn ọlọ́run bá aláǹ sọ fún wa nínú Suratu Tawbah nígbà ọlọ́run bá aláà mú wọn borí ogun torí àsìkò mo ṣe ń ṣọ̀tẹ̀ o ọlọ́run bá aláà mú wọn borí ogun wọ́n pọ̀ àwọn kèfèrí pọ̀ ọlọ́run bá aláà mú wọn borí ogun látara ìdúró déédéé látara ìjọra wọn lójú ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ jagun Hunayn ọlọ́run bá aláà ní pé ọlọ́run bá aláà fojú wọn rí màbo iz a'jabatkum kathratukum nígbà tí pípọ̀ wọ̀nyí tó ń jọ yín lójú ọlọ́run bá aláà sọ bẹ́ẹ̀ fún fáwọn sàbí wọ́n ń jagun nígbà tẹ́ ti ń jọra yín lójú lórí iṣẹ́ yín àwọn ọlọ́run bá aláà wá ní kọ́wọ́ àwọn kèfèrí bá yín àwọn kèfèrí fojú àwọn mùsùlùmí rí màbo torí náà ìjọra ẹni lójú mọ́tòmọ́tò tọ́lọ́run bá Allah nìkan ṣoṣo ni iṣẹ́ wa èèyàn máa bẹ lọ́run ní àwọ̀ ọlọ́run dákun gbà èèyàn máa sunkún kọ̀kọ̀ ẹ wo gbogbo ṣé olórí tá a máa ń ṣe tá a bá kírun tán aṣá sítàgà fúnra láì ṣíṣe ẹbí la ṣe ni ṣáàmù tí ní aziz náà ni ṣùgbọ́n àtún bẹ lọ́run àwọ̀ ọlọ́run dákun gbà iṣẹ́ ájì ìsìtìfàrù lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí bá a bá ka Kùránì dájẹ́ kí ló ti ń gbé àtún abẹ́ lọ́run ẹ wà nábì Ibrahim àtọmọ rẹ̀ Allahumma taqabbal minna innaka antas sami'ul alim ọlọ́run bá dákun gbà lọ́wọ́ wa ìwọ lọ́ba tó ń gbọ́ ìwọ lọ́ba tó nímọ̀ a máa bẹ lọ́run lórí iṣẹ́ olórí a kì í fi pípọ̀ jọra ẹni lójú a kì í jẹ́ kí followers ní wọ́n á tọ̀yàn jẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń wò yẹn èṣù ló pọ̀ jù nínú yàn àwọn ṣàyàtúnì ń sìn bẹ èṣù bí èèyàn tí ẹgbẹ́ ẹlòmíì ò tún lo profile yàn gan lórí kíní rẹ̀ ẹlòmíì ò máa ṣe bí ìkó ń tẹ̀lé yàn ń tìyàn lọ́kọ̀ tó ní ó pọ̀ náà èèyàn kọ́lọ́mù bá aláà kó dákun kó má ṣe ìbámi gbaṣẹ́ yín kó gbaṣẹ́ gbogbo àwọn ọjọ́ àtàwọn afáà súnà àwọn ṣùyọ́ súnà ní ìtókù kọ́lọ́mù kó gbaṣẹ́ ẹnì kọ̀ọ̀kan torí náà mo fi àsìkò yìí mo fi ń bẹ Ọlọ́run bá subhanahu wa ta'ala pé èyí tí mo sọ yìí èyí tó ṣe kòǹgẹ́ bọ́lọ́run bá aláà ṣe ń fẹ́ ń bẹ̀ ó wá látọ̀dọ̀ Ọlọ́run bá aláà subhanahu wa ta'ala ọba tó dá mi èyí tó wá kù díẹ̀ káàtó ó wá láti ọ̀dọ̀ ṣẹ̀tánì nínú ẹ̀kọ́ ẹni ìgbé kọ́lọ́run bá aláà kó má ṣe àforíjì mi gbogbo ẹ̀yin olóògbóni ẹlẹ́bọ eléégún tó ṣe ń gbé ẹ ṣèlérí fọmọ ìyá wa ètò à ń kí yín káàbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ sínú Islam kọ́lọ́run bá aláà kó má ṣe ṣe yín lẹ́ni tó ṣe ń gbé Islam náà bá yín kalẹ̀ kọ́lọ́run bá aláà kó jọ kó ṣe yín náà lẹ́nu àlùjánnà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń bẹ́ ń di awo tẹ́ ń bẹ́ ń di ògbóni tẹ́ ń bẹ́ ń di eégún Islam ní ká má ṣàdúrà fẹ́ni tó máa ń ṣẹbọ tí ò tí kú Ànábì sallallahu alaihi wasallam ń ṣàdúrà fún Umar bin Khattab gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ ń di awo ìdí eégún ìdí ìgúnnukó ìdí ọya ìdí ifá ń bẹ Ọlọ́run subhanahu wa ta'ala kó má jẹ́ kẹ́ ẹ kú síbẹ̀ àwa náà tá àwọn bẹ́ ń di Islam tá ń ṣe súnà Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa àpadà tí àìdá téèyàn òfin ní ṣe súnà mọ́ kọ́lọ́run bá kó má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa àpadà tí àìdá téèyàn òfin ní ṣe Islam mọ́ kọ́lọ́run kó má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa torí pé ẹni tí ò tí kú ò tí mọ orúkú tó pa kọ́lọ́run bá aláàkó má ṣe ẹnì kọ̀ọ̀kan wa lẹ́ni náà mo kí ọmọ ìyá wa Saheed Alfa Saheed Shittu broda wa Saheed Shittu akéyìn kọ́lọ́run bá aláàkó má ṣe wá ṣe àwòrán yín àlékún àlàáfíà ara ẹ̀mí gígùn kọ́lọ́run bá aláàkó bá wa ṣe fún yín kọ́lọ́run bá aláàkó má ṣe ìgbà iṣẹ́ yín tó gba tẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́run bá aláàkó fi àlùbáríkà tó pọ̀ sí ìgbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin àfa súnà àkí gbogbo ẹ̀yin àfa wa mashayikh wa tá a lè dárúkọ àkí gbogbo yẹn kú iṣẹ́ dáwà àbí Ọlọ́run subhanahu wa ta'ala kó má ṣe ìgbà ní ìbádà lọ́wọ́ yín àwa tá a jọmọ kéwù yín náà kọ́lọ́run bá aláà kó má fi wá ṣe àdánwò fún yín kọ́lọ́run bá aláà kó dákun kó lé wa kún nù mọ̀ kó lé wa kún nù payọ̀ Ọlọ́run bá kó lé wa kún nù dúró déédéé kó lé wa kún nínú iṣẹ́ eré kọ́lọ́run bá aláà kó má ṣe ìgbà ìbádà yín kankan wa Allahumma rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina adhaban nar Allahumma hadina al-haqqa al-haqqa warzuqna ittiba'a wa arina al-batila batila warzuqna ijtinaba Ọlọ́run subhanahu wa ta'ala kó jọ nínú àánú rẹ̀ kó má ṣe fi òdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó yìí rọrùn fún wa láti máa tẹ̀lé kó wá fi rán wa gẹ́gẹ́ bí rán kó jẹ́ ká lè jìnnà sí Ọlọ́run bá ẹlẹ́dàá wa kó jọ nínú àánú rẹ̀ kó má ṣe wá lẹ́nu tá ṣètánì lọ́kàn lára ẹni tí àṣetánì ó rí bá láyé jẹ́ kó má ṣe wá lọ́kàn náà ẹni tó ti pèsè iná jahannamade Ọlọ́run bá ẹlẹ́dàá wa kó má ṣe wá lẹ́nu iná subhanakallahu wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ẹ máa pé súnà ló lè ṣe o súnà ló lè ṣe ẹ máa pé súnà ló lè ṣe o súnà ló lè ṣe gbogbo kọ́nù ń bọ̀ èyí tí à ń fà súnà ló lè ṣe gbogbo àríyànjiyàn èyí tí à ń fà súnà ló lè ṣe ẹ máa pé súnà ló lè ṣe o súnà ló lè ṣe nǹkan èyí à ń fà súnà ló lè ṣe olórí wa ẹ wá ká ṣe súnà súnà ló lè ṣe gbogbo lọ́ba lọ́ba ẹ wá ká ṣe súnà súnà ló lè ṣe gbogbo mùsùlùmí ká mójútó súnà súnà ló lè ṣe ẹ bá wá bí wá ó jàmáà ìlú ká súnà ló lè ṣe.
tí a ń lọ. súnà ló lè ṣe. ìsìlámù òdodo là ń pè bẹ́ẹ̀. súnà ló lè ṣe. Ọlọ́run ọba tó fi rán Ànábì. súnà ló lè ṣe. Ọlọ́run ọba tó fi rán Ràsúlù. súnà ló lè ṣe. ìsìlámù ní súnà ṣáni ìsìlámù. súnà ló lè máa ṣe. ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. Ọlọ́run ọba wa òun ló sọ bẹ́ẹ̀. súnà ló lè ṣe. ohunkóhun èyí tí a bá ń fà. súnà ló lè padà ṣe. sọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ Ànábì. súnà ló lè ṣe. Ati'u Allah wa rasulahu. súnà ló lè ṣe. Ati'u Allah ní ká gbà fún Kùránì. súnà ló lè ṣe. Wa rasulahu ní ká gbà súnà. súnà ló lè ṣe. Orí apá kan kádà kejì lulẹ̀. súnà ló lè ṣe. Orí apá kan kádà kejì lulẹ̀. súnà ló lè ṣe. Òjíṣẹ́ Ọlọ́run òun gan sọ bẹ́ẹ̀. súnà ló lè Súnà mi ṣe. lọ́wọ́ yín ó jọ máa ìlú ká. súnà ló lè Súnà mi ṣe. lọ́wọ́ yín ó jọ máa ìlú ká. súnà ló lè Súnà ṣe. àwọn àrólé alálùbáríkà. súnà ló lè Tó bá jẹ́ ṣe. lódodo la fẹ́ ṣe sílámù. súnà ló lè Máa ṣe. ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. Ọlọ́run ọba wa ìrẹ́là wa máa ń bẹ̀. súnà ló Wọ́n lè lọ́ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. súnà ló Wọ́n lè lọ́ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. súnà ló lè ṣe. Ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. Èyí tí a ń fà. súnà ló lè ṣe. Kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe.